látẹ̀rí àwa tí a ń jẹ́ ọmọ kí àti gbogbo àwa jàmáà la máa ń fẹ́ gbọ́ sálámù bàbá láti jẹ́ kí a mọ̀ pé a tún ti wà nínú kíláàsì láti ṣe dàrásà halqa wa tí a máa ń ṣe ní gbogbo ìgbà akramakumullah gbogbo àwọn jàmáà fẹ́ gbọ́ sálámù yìí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuhu. Naam, níbi tí a bá dàrásà dé ní ọ̀sẹ̀ tá a wà yìí tá a fi wá fún wa ní ọjọ́ ìní pé pẹ̀lú ògo Ọlọ́run bí tí a bá débì kan tá a bá rí parí fún wa láǹfààní láti yanjú ẹ̀ fún wa ní òní lérí ọ̀rọ̀ orin tí ń lọ káàkiri gbogbo àgbáńlá ayé. Ǹjẹ́ orin dá? Ṣé orin kíkọ ṣé ó bá ìsìláàmù mu? Sọ́lọ́ ń fẹ́? Ṣé ànábì wa Muhammad fẹ́? Bí a ti fẹ́ máa wọlé sọ́dọ̀ bàbá wa àtàyè ṣe ní àwọn àlùfáà wa ìkànnù àwọn ọmọ babalágége ni wọ́n wọlé. Alhaji wa Shakirullah ọ̀kan lọ́mọ ti babalágége. Alhaji wa Shakirullah ọ̀kan lọ́mọ all the way from United States of America. Ahlan wa sahlan wa marhaban bi hudurikum ila hadhihi alhalqati ilmiya. Akí àwọn àlùfáà wa tí wọ́n jọ wọlé, àlùfáà wa Sakaba Ọlọ́run jàre yín pẹ́ àtàwọn àlùfáà wa tí wọ́n tẹ̀lé wọn wọlé Ọlọ́run bá wa san yín lẹ́san olóore. Àtúnkí wọlé Alhaji wa Shakirullah sí ọ̀kan lọ́mọ ẹ̀míà Ọlọ́run jàre yín pẹ́ Adébáre ọlọ́mọ mi kankan sàláfíà yín ọmọ babalágége mọ́ mi kankan sàláfíà yín má fà yín fọ́ta mú Ọlọ́run jẹ́ jẹ́rí ọ̀tá lálá hawla wala quwwata. Àdúrà babalágége náà ni a fẹ́ mẹ́nu lé kí a máa ṣe lẹ́fi wọlé bàbá wa Àgbàlágége bá a ti máa ń tọrọ fún wọn pé Ọlọ́run bá wa ṣàlékún ẹ̀mí gúngùn fún bàbá, bá wa ṣàlékún àlàáfíà ara fún wọn, Ọlọ́run bá wa ṣàlékún ìjẹ́rí ọ̀tá fún wọn sí lálá hawla wala quwwata. Naam, akramakumullah ọ̀sán ibi tí a tá a dé tẹ́ fi fún wa ní òní pé ẹ yọ̀ǹda òní fún wa láti bá wa yanjú tí a yàn kù lọ́sẹ̀ yìí náà. Ó ń lọ́rọ̀ orin kíkọ nínú Islam. Jẹ́ orin sọ́lọ́ ń faramọ́ sáà nábì faramọ́ só bá Islam mu ṣé tá a bá ṣe sáà kọjá àlà sáà kọlù òfin Ọlọ́run àti ànábì wa Muhammad. Ẹ ti wá bá a débi wípé ànábì gan fúnra rẹ̀ ànábì láwọn akọrin tí ànábì cherish tán máa ń kọrin fún ànábì wa Muhammad pé tá ànábì bá fẹ́ fìlà rẹ̀ alágbájá kọrin fún mi, lágbájá kọrin fún mi. Ibẹ̀ la bá dé rásàdé pé àwọn akọrin náà ẹlẹ́yìn nàná rẹ̀ fún wa ẹ dákọ̀ wọn fún wa ìkànnì ẹ. Ẹlẹ́ẹ̀kejì àwọn ìwárò oríṣiríṣi ti ń lọ Yorùbá láti rí ẹ jẹun òkú tá a fi bá a dé rí ọ̀rọ̀ olórin dé yìí. Ọ̀rọ̀ eégún gbòǹgbò kó má níbi títí wá kíní kankan ní bẹ lábẹ́ kíní yìí òun ni khilaf àìgbọ́ rẹ̀ níyé kélé yìí ni a ni kélé yìí ni b ni. Irú nǹkan bá nì ìjà àti rírú ẹ̀ ṣáájú látọ̀dọ̀ àwọn tá a gbaṣẹ́ fún kó tó kan àwa yìí tá a bá rírú ẹ̀ kí ló wá fà á tí nǹkan náà ò fi wá tán látìgbà náà ká láàbárí lọ́dọ̀ wọn tó fi wá kan eré ti àwa yìí náà. Akramakumullahu wa adamallahu hayatakum hayakumullah. Alhamdulillahi rabbil alamin. Alhamdulillah. Arrahmanir rahim maliki yawmiddin. اللهم صل على سيدنا محمد وعلى أهله وصحابه وسلم. آمين. قبل الخوض في الموضوع نرحب بحضور المحترم ẹni àbí ẹni àpọ́nlé. Rajulun kal alif. Ọkùnrin kan bí ẹgbẹ̀rún ọkùnrin bẹ́ẹ̀ bá ti ráwọn nìkan ó ṣe déédéé ìgbà tẹ́ rí yẹn. Alladhi ja'ala nafsahu fidahan lil islam. Ẹni tó máa fi ẹ̀mí ara rẹ̀ walil ulama. Ṣe sacrifice fáwọn àfáà fún àwọn tí wọ́n ń jíṣẹ́ Ọlọ́run. Wa yudafi'u anil islam. Ẹni bá lóun ó fọwọ́ kan Islam lọ́nà tí ó da Alhaji Shakirullah ọ̀kan lọ́mọ Adébáre wọ́n ṣe tán àti tán lérí ẹ̀. Bi nafsihi wa nafisihi. Wọ́n lè ná ẹ̀mí wọn wọ́n lè ná tọ́lọ́mbà fún wọn lérí pé kí Islam wọn bàjẹ́. Wala yakhafu fillahi lawmata lahimin. Wọ́n sì bẹ̀rù pé ẹnìkan bà mí lóko jẹ́ ẹnìkan lẹ̀mí lóko tí ó da àní Islam ò gbọ́dọ̀ bàjẹ́ látọwọ́ mi. Wala yasalu al-haqqu yarfa'uhu. Látìgbà náà òdodo kò wáyé kò gbò tó dodo wá mú àwọn náà lòkè sí. وهو لا يتستر
Alfa ọ̀kan lọ́mọ. wara al-ibra. wọn kì í gọ sẹ́yìn abẹ́rẹ́ bọ́rọ̀ bá ti rí gan ni wọ́n sọ pé bó ti rí rè já sọ sódà bẹ́ẹ̀. wa huwa sa'ihul haqq. àfa ọ̀kan lọ́mọ ẹni tí máa la òdodo mọ́lẹ̀ ni wọn kì í bẹ̀nu tí ó tẹ̀yìn òdodo bọ̀. wala yakhafu fihi uquba. ó dàwọn àbẹ̀rù pé kí n bá sòdodo yìí kí ni ó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ àní kí n sòdodo tọ́lọ́run tà nẹ́bi wí. wa huwa min muhibbi al-mudir al-hali. wọ́n bẹ nú àwọn olólùfẹ́ tí wọ́n láyé ọ̀tọ̀ tó special lẹ́mìí babalágége. wal-mudiru yuhibbuhu. bàbá wa àgbàlágége gẹ́gẹ́ fúnra wọn fẹ́ràn Alhaji wa ọ̀kan lọ́mọ. bal walidi lil ibn al-bar. gẹ́gẹ́ bí ìfẹ́ tí bàbá rẹ̀ máa ń ní sọmọ àlùbáríkà. wa qad atla alayna fujhatan. Alhaji wa ọ̀kan lọ́mọ wọ́n dé sọ́dọ̀ wa níyàyín. wala nakadu na'rif annahu hadara fil madinati al-Ilori. àti ẹ̀mọ̀ yìí pé Alhaji wa ọ̀kan lọ́mọ ti wọ̀lú àfáàlì mi lọ níyàyín. wa nashkuru lahu. à ń dúpẹ́ fún Alhaji wa ọ̀kan lọ́mọ. wa natamanna lahu al-masida min al-khair. a sì ń bá yín bẹ̀ Ọlọ́run k'Ọlọ́run ṣe àlékún oore sí fún yín. wa natamanna lahu siyadata al-umri ma'a al-afiya. a tún ràn kàn yín pé Ọlọ́run bá lékè ọlọ́sàlékún ẹ̀mí gúngùn fún yín àtàláfíà ara tó pọ̀. wa yaj'alahu Allahu min al-marsukhin. Ọlọ́run bá lékè ọlá kó ti fi yín sínú àwọn tọ́lọ́run sí àrísìkí fún wọn gba àrísìkí lọ́wọ́. wa an la yaj'alahu Allahu mudghatan lil madhubin. Ọlọ́run mọ̀ ṣe ilé ran àjẹgbé mi fọ́ta. wa la yusallit alayhi jabbaran anida. Ọlọ́run mọ̀ yẹn ẹni tí ó le jù yín lọ tí gbà yóò ní ká mọ̀ yẹn tì. wala shaytanan marida. mọ̀ yẹn ṣètánì ẹni tí ó mọ̀ dà yín láàmú lọ́sàn-án lóru mọ̀ yẹn tì yín. li'annahu fi hubbi man ahabba al-Ilori wal mudir. ẹ ti ń bẹ nù fẹ́ ni ti ń nífẹ̀ẹ́ babalágége tànà àti tòní. wa li'ajli al-hubbi alladhi shamalana. torí ìfẹ́ tó dà wá papọ̀ láàrin àwa àti yìí. sarana fi hadhihi al-masha. òun ló fà á tán fi yọ sí wa kúlẹ̀ pé n gbọ́dọ̀ dé lọrin kí n má dọ́dọ̀ ọmọ babalágége àtàyè ṣe. jasa'ullahu khairal jasa. ọlọ́ba wa san yín lẹ́san olóore o. jasa'ullahu khairal jasa. ọlọ́ba wa san yín lẹ́san olóore o. ilé ẹ̀ máa bẹ lábẹ́ àmójútó Ọlọ́run. bija ila awliya. ọlá gbogbo àwọn ẹni Ọlọ́run. inna ataynaka. inna ataynaka. bismillahir rahmanir rahim. inna ataynaka al-kawthara fasalli li rabbika wanhar. wa kadhalika akhuna ibnu awliya illah. àfa wa dáadáa tí wọ́n tẹ̀lé Alhaji wa ọ̀kan lọ́mọ wọlé tí wọ́n jẹ́ ọmọ àwọn ẹni Ọlọ́run. alladhi la yarahu abuna al-akbar al-imam al-akbar li madinati Ilori fadilatul imam Muhammadun al-Bashir alfa gbaunida. alfa wa gba. la yarahu illa wa yukarrimuhu gayatal ikrami wa yahtarimuhu gayatal ihtiram. àwọn alfa wa tá ń kí tí wọ́n jọ wọlé pẹ̀lú àfa wa ọ̀kan lọ́mọ yìí bàbá wa àgbà ìmámù àgbà fún gbogbo tí ń jẹ́ ìlú Ìlọrin pátá àgbàgbé rẹ̀ tán bá dáwọn alfa wa tá ń dákọ̀ yìí wọ́n kó àpọ́nlé fún wọn wọ́n pọ́n wọn lé wọ́n yẹ wọn sí wípé àwọn ọmọ àfa ńláńlá nìyí. wa yusammi il-imamu ustadhi. bàbá wa àgbà ìmámù àgbà fún gbogbo tí ń jẹ́ Ìlọrin ga máa pe àlùfáà wa yìí pé àfa mi bàbá máa pè wọ́n. wa huwa ash-shaykh àfa wa ni. as-Sakama. bàbá wa àgbà ń Sakama. kí Ọlọ́run kí ó jáde àwọn náà pẹ́. Ọlọ́run jáde yìí náà pẹ́ o. ala Muhammadu Rasulullah. ala Muhammadu Rasulullah. àti gbogbo àwọn tí àlùfáà wa Muhammadu Jami. Muhammadu Jami. legacy okay. láti France. nasma lam yazal dhalika al-ismu yani yakhtif. legacy wa máa gbọ́ láti France. يدك الأذان كان جزاكم الله خيرا وحامل alfa wa tí wọ́n gbé fóònù lọ́wọ́ tí wọ́n jẹ́ cameraman Alhaji wa ọ̀kan lọ́mọ. alaya. ilé ńlá lẹ ti bó délẹ̀ yìí. jazakumullahu khairan jasa. báwa Ọlọ́run bá wa san yín lẹ́san lórí. ọlọ́run ẹni Ọlọ́run. ọlọ́run ẹni Ọlọ́run. naam ibi ètò ni wọ́n bá wa. ibi ètò làwọn Alhaji wa bá wa. àlejò ńlá ló wọlé o. àlejò ńlá rèé. ọmọ àwọn ẹni Ọlọ́run ló wọlé o. ọmọ àwọn ẹni Ọlọ́run ló wọlé yìí. ọ̀kanlọ́mọ náà ń kí mufti. tọ́ ọ̀kanlọ́mọ náà ń kí mufti. ọ̀kanlọ́mọ náà ń kí mufti. wọ́n sì ń kí al-Qasimi. akramakumullah. Ọlọ́run tọ́ àbá wa lẹ́gẹ̀sì náà ń kí mufti. dada kì í ṣe oúnjẹ àti mọ́tò. bí ọba kí mufti kò bá bábù làdúrà wọlé. Allahu akbar. Ọlọ́run jà rí yín pẹ́ o ọlọ́run Muhammad. naam
ibi tá a bá ọ̀rọ̀ dé àníjọ́ ọ̀pẹ̀ gbọ́ lónìí àti bá a jìnnà àti bá a débi tọ́lámì ká kàn fi àwọn ká kó jọ kọ́ lọ síbi rábànà. ká sọ lẹ́nu bọ̀ ká lè torí ẹ̀kú nìkan. à ń sọ nípa ọ̀rọ̀ orin kíkọ a sọ̀rọ̀ fìdá gbogbo eléyìí tó délé ilẹ̀ ni bàbá wa àgbà tó lọ bàbá wa Sheikh Muhyiddin Muhammadu Bello Ajani tagamadahullahu fi fasihi jannatihi. Bàbá náà ni ikú wọn láyé wọn gẹ́gẹ́ bí ẹni ńlá bá kú ikú wọn a máa dá dọ́jà kalẹ̀ dọ́jà tó ń kúbọ̀rọ̀ yóò dá violence yóò dá alẹ̀ bí ikú ànábì ti dá violence lẹ̀ sallallahu alaihi wasallam àfitẹ́ ni wọn bá jẹ́ èèyàn ńlá lókù ọ̀dà kéèyàn kú wọ́ ọgbọ́ ọwọ́ ayé bẹ́ẹ̀ kò sí lọ bẹ́ẹ̀ ọ á kú káwọn èèyàn máa kọjá ládùúgbò kí wọ́n máa pín nǹkan ṣẹlẹ̀ ẹni wọn ọ̀rá yí wà nù tiẹ̀ náà àwa kú ò níbi ọ̀rọ̀ fìdáwù ọ̀rọ̀ àjẹun òkú a sì ní alánídìí ẹ̀rí pẹ̀lú bá ní wọn èé jẹ níbi òkú wọn ìdáná ń bẹ̀ pọ̀mọ́lòkú nìkan ní ká dáná fún káwọn àti ajẹ́ èèyàn tá a wá kí wọ́n bí òkú ká má jẹun kí ẹni tó wá kí níbi òkú ó sì dákú ó sì má fún lóúnjẹ wọn á lébi lọ́pàá tó kú bí wọn bá tiẹ̀ bí sẹ̀ríà kan bá tiẹ̀ ń pé ẹ má dáná bí òkú kì í ṣe irú àsìkò tá a wà yìí àsìkò tí yàn mú yìí. náà ẹlẹ́ẹ̀kejì títí di ọjọ́ tí a tún ṣe halkọ́ mi ní ọjọ́ mọ́ndé kọ́ àti ìrìyàn fún wa lẹ́rìí dìsìn èyí wọn jẹ́ kan a tún bọ́ síbi ọ̀rọ̀ olórin kíkọ pé káwọn olórin ìsì kan tún bẹ tó wọn gbàgbé njó ní tí wọ́n máa mú wa wọ́n ní ànábì ní la an yamla jawfubun ahadikum qayhan jawfubun adam qayhan awdaman gbọ́ kí inú yín ó kún kẹ́kẹ́ inú ọmọ ànábì adama kó kún kẹ́kẹ́ pẹ̀lú kọ́n wá ní kíní bẹ́ẹ̀ kí ní ọ̀rẹ́ owó báyìí kọ́n wá dọ́ síbítù pé kíní bẹ́ẹ̀ nú ẹ̀ kọ́n ya skáàni fún kọ́n wá ní ọyún àti ẹ̀jẹ̀ ló wà ńbẹ̀ ọyún àtẹ̀jẹ̀ ló wà ńbẹ̀ ànábì ló dá fún tọ̀hún ju kínú rẹ̀ ó kún fún orin lọ wọ́n wá mú yín wọn pé àbáwá sàkámà èyí wọn wá mú wípé àdìsí yín kọ́ sáà lélẹ́yìí àmọ́ bí ìrìn àjò bá wá jìnnà nù mímọ́ ẹ ra sírí kéwú ẹ sì ra sírí àbòsí kọ́dà nù àdìsí bẹ́ẹ̀ tọ́jà àwọn àbòsí ayé wa kan lọ́mọ wọ́n wá lọ gé ọ̀rọ̀ wọ́ọ̀dù kan tó kù nísàlẹ̀ wọ́n gé kú mẹ́ wọ́ọ̀dù ni ó sì gé kárọ́nà lọ ibi àdìsí náà so mo wá lọ njọ́ mọ́ kan mo pe kọ́sìm mo ní wá wò ibi tí àwọn àfáà ti fi hàn ní wípé àwọn àfáà ṣẹ́àrí wọ́n gé wọ́ọ̀dù yìí kú ńbẹ̀ ni wọ́n wá lọ ju ààbọ̀ síbẹ̀ kò sí bí ọ̀rọ̀ bá ti lè wọ́ pọ̀ tó kọ́rọ̀ jẹ́ 50 words kí wọ́ọ̀dù ẹyọ kan kú ńbẹ̀ tí ó mú ọ̀rọ̀ ń pé ààbọ̀ ọ̀rọ̀ náà wọ́n ní kínú ọmọ ànábì ádámà ó kún fún ẹ̀jẹ̀ àti ọyún òun ló wúnú rẹ̀ ó wá dáa fún ojú kó jẹ́ pé orin ló kún sí inú rẹ̀ lọ gẹ́gẹ́ bí irú àjíṣà èdè òṣùpá ẹ̀rìpọ̀ yọkùn dáadáa gbogbo kún rẹ̀ ní orin lọ́wọ́ mẹ́ wọ́n ní ọlọ́dà bẹ́ wọ́n wá fi hàn ṣe hújà wípé ànábì lórin ọ̀dà àwọn àfáà aládìsí wọ́n wá kàn wá ní wọ́n jàǹbá àdìsí ni àwọn kùrẹ́ṣì ni àdìsí ń bá wí nígbà àwọn táwọn kùrẹ́ṣì bá kọrin bú ànábì àwọn ọmọ kéékèèké kọ́dà tá àwọn àgbàlagbà wọ́n ha orin ni àwọn ọmọ wọn akọ nulẹ̀ wọ́n máa fi dá ara wọn lára yá bí kẹ́nìkan kọrin nísìnyí kó fi bú ànábì àbí kọ́ kọrin fi bú àfàgbà káwọn ọmọ kéékèèké ti wá ha kọ́ máa kọrin ni ànábì wa ní la an yamlaha jawfu ahadikum qayhan aw daman kí inú yín ó kún fún ọyún àti ẹ̀jẹ̀ kó sì wù bẹ́ẹ̀ khayru lahu min an yamla ashi'ran ujitu bihi ni wọ́n gé kú mẹ́ ó dáa fún ojú kínú rẹ̀ ó kún fún orin tí wọ́n fi bú èmi ànábì lọ tóun náà ń bá wọn kọ́ kò jù báwọn náà lọ wọ́n wá yọ ujitu bihi kú mẹ́ ẹ wo nǹkan tẹ́rí pábò sínú padà ujitu bihi ń kọ́ kí ló tẹ́ gé kú mẹ́ pé orin tí wọ́n fi bú mi kí wọ́n náà mọ́ bá wọn kọ́ izan
mafhumu mukhalafa oni tá bá fi yìn mí nígbà tó ti lóhun tá bá fi bú ó dẹ́ṣẹ̀ definitely oni tá bá fi yìn Ànábì ká gbà ká máa bá wọn kọ inú Ànábì ó dùn sallallahu alaihi wasallam irú ẹ̀ ni orin àkọ́kọ́ tí Hassan ọmọ Sábìtì tó kọ́kọ́ fa Ànábì wípé wa ahsanu minka lamutarakatu aini واجمل منك لم تلد النساء خلقت مبرها من كل عيب كأنك قد خلقت كما تشاء لمطرقات عيني واجمل منك لم تلد النساء خلقت مبرها كأنك قد خلقت كما تشاء كأنك قد خلقت أبا وشكما nítorí àwọn zakama ọ̀sáré máa gbé àfáàgbà ni wọ́n àwọn zakama bàbá débẹ̀ bàbá Sheikh Adam níjọ́ ọmọ dọ́dọ̀ bàbá Khalifa tàná ní sakama kọ́lọ̀ ń bá wa kẹ́ wọn níjọ́ adọ́dọ̀ wọn níjọ́ náà bàbá náà wá ní àfáà Jakmal náà wọ́n ní àfáà wa mẹ́jọ náà wọ́n ní jòkó ń bẹ̀ẹ̀ nìkan fẹ̀yìn sí bẹ́ẹ̀ wọ́n wá jòkó wọ́n wá fẹ̀yìn sí wọ́n á ní tọrọ ń tọ́ ọba fẹ́ wọ́n wá tọrọ wọ́n ní bí tí Sheikh Adam máa jòkó nù tán bá wádùn àfáà gbà wọ́n ní àyè Mọ̀lánà Sheikh Adam kọ̀ wá sẹ́ni ó débẹ̀ tó jòkó tó béèrè nǹkan tọ́lọ́hun ṣe fún lọ́dọ̀ àwọn tó bí àfáà wáyé bàbá náà sì fún bàbá náà báyìí wọ́n fún mi nákàlí jọ náà nákàlí ọ̀hún àáfọwọ́ kan etí làwí bọ́ bá ṣe mọ́ sá ó sì fẹ́ ọmúná ó ti yé báwọn àwọn mọ rírì Ànábì púpọ̀ asanu ọmọ Sábìtì ní ahsanu minka ẹni ọ̀dà tó wọ Ànábì ní ìwà lamutarakatu aini kò sí ojú wọn ò rí ẹnìkan kọ́ dáa tó ọ níwàrí ìwà rẹ̀ dáa onísùúrù lásìkò sùúrù ó lè bínú lásìkò bínú gbogbo ẹni tí ó bá ti lè ṣe sùúrù lásìkò sùúrù yó tẹ̀ ẹni tí ó bá lè bínú lásìkò tó yẹ kó bínú yó dàgọ̀ méjèèjì náà wọ́n wà pẹ̀lú yàn ọwọ́ lóhun ò rí ẹni ó dáa tó ọ níwà wàájimalu minka lamutẹ́lídì nìsa obìnrin tí bímọ láyé ń jọ gbogbo wọn ti bímọ ìjọ wọn ti bímọ ẹni ó fáyìn tó wà Ànábì obìnrin kan èbí rí kọ̀sẹ́ ni ó fáyìn tó ọ Ànábì Yusufu wọn là Ànábì Yusufu lẹ́wà azana Masabiti ni Yusufu lẹ́wà lóòótọ́ àmọ́ díẹ̀ lẹ́wà rẹ̀ nínú mẹ́wàá tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ Ànábì. kulikita mubarra min kulli aibin adáwọ̀ Ànábì mubarran ọbọ̀pá ọbọ̀sẹ̀kù min kulli aibin ó ní láìfí etí rẹ̀ ò ní láìfí ojú rẹ̀ ò ní láìfí ẹsẹ̀ rẹ̀ ò ní láìfí ọwọ́ rẹ̀ ò ní láìfí ọwọ́ rẹ̀ ò gùn jura kò gùn jù kò kúrú jù ẹsẹ̀ rẹ̀ ò gùn jù kò kúrú jù etí rẹ̀ ò tóbi jù kò kéré jù gbogbo ẹ̀ wà mutawasitu ni gbogbo nǹkan rẹ̀ farabalẹ̀ o tún wá Ànábì tún wá ní irun tó fáìn irun Ànábì gùn débi tí a máa kàn yà yín a máa kàn man kibaihi ibi tí irun Ànábì gòdè a máa kàn kọ́dà Ànábì a máa aníkìyà ńlá wa Aisha máa bá Ànábì bá irun rẹ̀ yóò bá ní dafairu arba'atu dafair Aisha ọba banu báyìí yóò tún bá kejì báyìí àtún bá kejì báyìí àtún bá kejì báyìí tọ́ra Ànábì dánú rẹ̀ sí ìgbà míì àgé tọ́ba wa gé irun ẹ̀ ibi tí irun ẹ̀ lálùbáríkà dé tọ́ba kọ́ọ̀tì rẹ̀ ó lè kọ́ọ̀tì ẹ̀ tí dèdè yà yìí ìgbà tí fa ti gé mọ́lẹ̀ ò tó àsìkò tí kọ́ọ̀tì ẹ̀ tọ́ba wa kọ́ọ̀tì ẹ̀ ẹnu irun tọ́ba ti kọ́ọ̀tì ni tí bá ti ń bọ́ sọ́wọ́ onígbàjámà tí ó bá kọ́ọ̀tì rẹ̀ làwọn sàábé tán jòkó ní gbogbo wọn bá ń de wọn bá máa du irun máa wọn èrè irun Ànábì mọ́lẹ̀ àwọn sàábé wọn bá dùn mara lọ bẹ́lẹ̀ yìí bá dùn mara lọ a lè dà sínú omi asókè ẹ̀ sómi a sì gbé omi nímú. ẹni tó ní òsì tàbádù pípé àìwá àlùbáríkà yẹn ẹ má wà àlùbáríkà àwọn àfáà kan nígbà ìjà àlùbáríkà àwọn àfáà wá sàlùwàlá ẹ wá nígbà náà omi àlùwàlá iná lẹ́ mú àní irun Ànábì wọn sókè ẹ̀ wọ́n sì mú omi àlùwàlá Ànábì tí ó bá ṣe tí bìlà bá gbé tó bá fẹ́ lè dànù àwọn sábẹ́ ní ọ̀dà kí nínú náà bá ń jẹ́ àgbà lọ́wọ́ bìlà wọn mọ̀ dùmọ̀ra lọ èmi ní kọ́ mú ibi Ànábì ìdádé nù adá ò ní láì fi kankan la kọ́dí kulikita kàmá
khuliqta kama. Ó dàbí ìgbà tó jẹ́ pé wọ́n lọ sọ fọ́lọ́run ń pé báyìí ni kó dá ọ. Ó sì wu Ọlọ́run ló ṣe ọbẹ̀. Hasan ni ọmọ Sábìtì lọ́kọ, òun là kọ́kọ́ olórin Ìsìlámù ta kọ́kọ́ ní olórin inú mùsùlùmí toró lo 60 years láyé nínú jahiliya. Akọrin náà ní jẹ́ kó tó wọnú Ìsìlámù, kì í tí ì dénú Ìsìlámù tá Ànábì ti nífẹ̀ẹ́ rẹ̀ tó ti láìkì orin ẹ̀. Ànábì wá ṣàdúrà pé Ọlọ́run ó ṣe tààyídù fún pẹ̀lú ẹ̀mí mímọ́, ó wá wọnú Ìsìlámù bẹ́ẹ̀. Ó ti yé báwọn bẹ́ẹ̀ nìkan bá wá kú tó bá jó lórí Ànábì ó wá pé Hasan ọ̀yá bá ń kọrin kí ó ń tàn bá ń ṣe rìsáwù fún orin rìsáwù tí wọ́n ṣe orin ìdárò. Irú ẹ̀ ló ṣe fún Mut'im ibn Adi torí ìrànlọ́wọ́ tó ṣe fún Ànábì ní Tọ́ìf. Ó sì jẹ́ Nasara kìí ṣe mùsùlùmí àmọ́ sì ìrànlọ́wọ́ fún Ànábì, òun lọ gáìdì Ànábì ló gba Ànábì pamọ́ ní òjì ń rí pa láwọn tí ń wà ẹnu ìrànlọ́wọ́ òun jọ́ta Ànábì wà Mádínà tó gbọ́ pé Mut'im kú kò gba Ìsìlámù tó kú, àmọ́ bó ṣe gbọ́ kó kú Ànábì dìde káì Ànábì lóró rẹ̀ mi ló kú yìí asánidà ọwọ́ ẹ̀ olóhùn ni ó ní sínà ó ní máa kọ orin tí ń bẹ lérí ẹ̀ máa bá ń kì í Masha Allah máa dárò ẹ̀ gbogbo ẹ̀rọ wà nù àkọọ́lẹ̀ àwọn èèyàn wa yẹn wọn bóyá àwọn èèkà tíra ni bóyá kò sì yé gbogbo eléyìí ń kọ́ èyí náà túmọ̀ wípé orin ní ìwúlò ń tọ́fẹ́ sí láyé kẹ́ ẹ máa sọ̀rọ̀ kéèyàn kú kẹ́kàn máa dárò kẹ́ ẹ máa sọ̀rọ̀ pé olóore wa ni kò dùn bí kẹ́ ẹ kọ́ lórin tẹ́ ẹ bá kọ́ lórin yóò pa ẹlòmíì lẹ́kún irú ẹni tàfà àgbẹ̀dẹ́dùn tí mo sọ́njú ni tó bá ti bẹ̀rẹ̀ nísìn ẹ máa sunkún ni bẹ́ẹ̀ làfà wa rí bi dé sí tó bá bẹ̀rẹ̀ nísìn ẹ máa sunkún ni àmọ́ tí èèyàn bá ń sọ lọ́rọ̀ lásán kò ní tètè wọ ara bí kọ́sọ́ di orin olórin Ànábì nù inú olórin ẹ̀ ní kí là ń pè Abdullahi ibn Rawaha olórin Ànábì nù inú ẹ̀ ní Ka'b ibn Malik akọrin Ànábì nù àwọn olórin ẹnu kódà ìgbà tí Hasan ọmọ Sábìt ayé nu mọ́sálásí Madina lọ́dọ̀ Ànábì mímbàrí tá Ànábì ti ṣe kútúbà rè lẹ́gbẹ̀ẹ́ mímbàrí Ànábì gbé mímbàrí kẹkalẹ̀ fún Hasan ìwọ Hasan gbogbo jọ́tọ̀ ọba dá wa lára ya mágùn yìí tí mi ṣe kútúbà mímbàrí tiẹ̀ ni díkì fún wa máa dá wa lára ya yóò máa wá kọ bẹ́ẹ̀ yẹn bá bú Ànábì òun ni yóò máa wá fún un tọ̀hún lésì yóò máa wá kọrin gbogbo àwọn sábẹ́ òjòkó yóò ju tíráàkì kan sí yọkàn máa gbé irọ́ ni ọ̀kan lọ́mọ. náà bí ti ṣe nù ń gbà Ànábì wa kú tán lọ́wọ́ di pé Sayyidina Umaru ń lọ àwọn sàábé wa pé mọ́sálásí wọn ń gbọ́ wọn ní Hasan Umaru wa ní kí ni wọ́n ṣe ń bẹ̀ ni Ànábì ti lọ wọ́n ní Hasan ń kọrin ní inú kátàkátà wọn nìyún ọba wọnú léwu ní ẹ ṣe tọ́ ọmọ ọwọ́ akọ àwọn èèyàn jọ ń kọrin fún wa nínú mọ́sálásí ẹ ní gíla Hasan fi dá lóhùn Hasan ní stage mímbà nítorí lójú ayé ẹni ó jù ọ lọ tí ń jọga rẹ ní tí ń lò tí ń kọrin bí tí ó sọ fún mi níjọ́ kan pé kí n gbé stage mi kún yá yìí yóò wá lọ tán ìwọ lọ́wọ́ ní kí ni Umaru bá dákẹ́ bó ṣe lọlé wọnù ẹ̀yìn bá ná Muhammad gbogbo ọ̀rọ̀ mímọ̀ ní kí ọ̀rọ̀ à ń wí bá àákàn ń lénu kọ́ ní sọ ọ̀rọ̀ tí ò sínú tíra lórí mídíà yóò ṣe parọ́ bá a ti ń wí níṣẹ́ lómi ó ti máa wà ó sì kàn tó o bá fi kàn á jẹ́ pé o gbìyànjú ìtìlá ọ wà débẹ̀ ni èyí ń dúró báwọn lérí pé orin dá bá a bá bísà ò tí arẹwà olú akọrin ìsìlámù ni kì í kọ̀kọ́ kúkọ̀ gbogbo orin ẹ̀ hikam bí ajé èrè àsálàtù akọrin ìsìlámù ni gbogbo orin ẹ̀ hikam ajé àpọ́nlé ajé Abdulbasit àpọ́nlé ó ti bá akọrin olórin akọrin ìsìlámù ni hikam gbogbo wọn sì ní àfà ni wọn. ajé ayélóyún ajé kọmọdún ayélóyún akọrin ìsìlámù ni àfà ńláńlá ni onímímà ni ajé amadu aláwìyé wọn pọ̀ bẹ́ẹ̀ láwọn olórin ni láwọn tí ń bẹ lẹ́kọ̀ọ́ kótó aka àwọn tí ń bẹ ńlẹ̀ yìí náà bí àwọn ajé kọmọdá aka wọn aka àwíyé àgbà aka ọmọ wa kéwúlérè bẹ́ẹ̀ ìta lọ bá ṣe kíní jò ní ìràwọ̀ gbogbo àwọn yìí wọ́n fi orin wọn tún ẹ̀sìn ṣe wọ́n sì fi ń dùn wá nu orin gbọ́dọ̀ wá ní méjì èyí tá a kọ fẹ́sìn àti èyí tá a kọ fáyé méjèèjì lọ́nu sẹ̀ríà méjìlá lè kọ ọkọ yìí tẹ́ kọ fẹ́sìn àti èyí tẹ́ fi gbádùn ara yín àlekọ o tún wá lè kọrin ọkọ lè sọ fún ọkùnrin tí ń jẹ́ akọrin ó lè kọ orin ìfẹ́ fún ìyàwó ẹ̀ ìsìlámù fàyè gbà wọn là ń pè ń gazal ìsìlámù tó fàyè gbà ó kí kọ́ máa forin kìyàwó rẹ̀
kíní kan máa ìdálé kíní kan gbọ́ bá sì máa tò tí ó tò térí ìyàwó ọmọ wú ìsìláàmù fi àyè gbà kọ́sá burú mi gáàsà ẹnu pé ìsọkúsọ ọ̀rọ̀ ni ò gbọ́dọ̀ jáde ńbẹ̀ léyìí tí wọ́n bẹ̀ sì yẹ àbí láti máa ṣe fún ìyàwó ní ọ̀dà fún gbogbo ẹ̀ láti ìyàyà irú orin múrtọ́ndà tí mo kọ́njò ní ẹlòmíràn understanding tí ń wí àmọ́ n tó ń wò ń bẹ̀ ni wípé wò làwọn àfáàṣe lè máa kọ́ ni mo ní àbọ̀wò ṣe ní kọrin òun lárúbáwá tá a fi irú àṣàrò mi ń kà tí mo wí nìsín ọlá kó jìnnì lárúbáwá ni bọ́ bá jẹ́ pé òun Yorùbá náà lọ́ba kọ́ kí ànábì bẹ́ẹ̀ ó ti yé báwọn á kì í bẹ́ẹ̀ ọ̀gbọ́. bẹ́ẹ̀ ni bàbá bá dórí Yorùbá náà ni a kọ́. ìgbà múrtọ́ndà lọ Mákà tọ́ a darí ń pé mọ̀dágbére Mákà fáráyé o mọ́lọ́mọ́bọ̀ mi ọ̀bọ ọmọ jẹ́ ọ̀pọ̀ lọ́lọ́ tí ó dé o a ò fi ọ̀hún rárá fi ń gbórúkọ Ọlọ́run ga la ilaha illallah Muhammadu Rasulullah ẹ dákun tó wíhun ṣé kò dáa. ó dáa. Olóhun dágbére Mákà fáráyé òun sì lọ òun dé nǹkan ò ṣeun ọlọ́pọ̀ lọ́wọ́ lọ tí ò dé aláàfin yọ̀ wọn ọláàfin gbórúkọ Ọlọ́run ga ni. ó ti yé báwọn ọwá ní ìwọ̀n tún kọ̀ọ̀kan bọ̀ wáyé pé bọ́ ọ bá jòkó mọ́sálásí nítorí látòní di ọ̀la lérí ẹ̀ṣẹ̀ tó bá mọ̀ dá ò lè ráforíjì lọ́dọ̀ Ọlọ́run ọgbọ́ bọ́ ọ bá jòkó mọ́sálásí lérí ẹ̀ṣẹ̀ tí ọmọ mọ̀ dá ò lè rí àforíjì lọ́dọ̀ Ọlọ́run wáàsí orin ni orin a máa bẹ́nu wáàsí ó fi kan sọ̀tàn wípé Ànábì Núà sọ̀rọ̀ fáwọn aráàlú olójó kan máa rọ̀ lọ́jọ́ sí o olójó yìí máa rọ̀ débi pé ẹni wọ́n kọ́ Núà nìkan ni kò ní rí ṣé mọ̀ pé ọ̀rọ̀ Ànábì Núhù ló fi sọ irú èyí tí mo sọ́njọ́ ní yìí pé àṣírí àṣàrìdì orin tá a fi sọ ìtàn ń pé bí eré òjò náà bẹ́lẹ̀ o àwọn tọwọ́ kọ́ Núà nìkan ni wọ́n là ó kíní kan àwọn tí ń pè tí ikún tán nírọ́ nínú à ń pa wọ́n wá pariwo Núà sílẹ̀kùn káwọlé Núà ò sílẹ̀kùn lómi fi mú wọn dẹ́dẹ́ wọ́n ń pè ẹni awí fún ọba jí ó gbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọba jí ó gbà bí ọba ti gbọ́ bí ọba gbà ó ní wọ́n sá máa wòran ó ní àbámá kì í síwájú ọ̀rọ̀ ẹ wo orú àwọn orin yìí orin ni àwọn wà sí ni kọ́ á lùlù síbẹ̀ kò sáburú mẹ́ kó lùlù síbẹ̀ kò sáburú mẹ́ kó ta piano sí kò sáburú mẹ́ kó ta jìtá kò sáburú mẹ́ kó lu jáàsì kó lu sẹ̀kẹ̀rẹ̀ kò sáburú mẹ́ gbogbo irinṣẹ́ tí wọ́n ń kó wọn là ń pè ní al-ma'azif àwọn àlàtù ash-shi'ri òun ni òun wọn la kọ́ níṣẹ́ orin òun lẹ́nu mi ọmọ awù à ń sọ fún wọn forin sọ fún ọ pé kó bẹ̀rù Ọlọ́run wá gbọ́ ìbẹ̀rù Ọlọ́run wọn wá ní ẹ o bí ṣe ń kọrin òpònú ni ọ tó ń kọ́ bí orin ni ó wò má wo orin èdè Lárúbáwá nìkan làwa máa fẹ́ pé ntí orin Lárúbáwá nìkan inú Lárúbáwá sì ní èyí tó jẹ́ ohun ìkọkúkọ mbẹ́mbẹ́ bí àwọn orin Umurul Qais gbogbo alasama àwọn òbẹ́sẹ̀ Lárúbáwá ẹ pé gbogbo ntí mbẹ́mbẹ́ ọ̀rọ̀ sọkúsọ náà lọ́wọ́ mbẹ́ wọ́n bá wá fi ṣe wá sí fẹ́lómi àbí wọ́n fẹ́ ṣe òtúbà fẹ́lómi kí wọ́n fi orin Umurul Qais ṣe òtúbà ẹ wà ní àmín ìsìn ròyìn ohun obìnrin ó sì máa sàmì nígbà tí ọgbọ́n nǹkan ti ń wí so èyí òun túmọ̀ wípé onídà ó rí pé bẹ́ẹ̀ tí gbogbo ẹni bẹ́ẹ̀ lérí mi Ọlọ́run mú èmi ní ẹ̀bùn tí n bá ti gbọ́ nǹkan lẹ́ẹ̀kan ó ti dúró mo ìjogún ọdún nígbà mi Òṣùpá náà máa kọ̀kan pé bàbá ní ọ̀kàn wá ó ti bá wọn ó lè kẹni tọ́kàn wá láfi ní ká máa ń fi tí ọ̀dà kẹnìkan ó lè kàn ọmọ làkejì kọ̀ọ̀kan ni ẹ wo rin wá sí ni ó ti yé bẹ́ẹ̀ kò sáburú bí kí akọrin eléyìí ń dó bá wọn ẹlẹ́ẹ̀kejì kí ló wá fa ìyapẹ́ ẹnu láàfin ìyapẹ́ ẹnu láàrin mùsùlùmí ìjẹ́ ìyapẹ́ ẹnu ṣẹ̀ṣẹ̀ dé lásìkò tiwa yìí ni àbí tí ń bọ̀ tẹ́lẹ̀ káì àjọta nábì ti wà náà làwọn sàábé ti bẹ̀rẹ̀ sí ní takura wọn níjọ́ta nábì ti wà náà ti ń yapẹ́ ẹnu ìsìláàmù dé ó dé pẹ̀lú yapẹ́ ẹnu ni àwọn mùsùlùmí Ọlọ́run ní bọ́bá yẹ pé òun bá fẹ́ ni laja'alakum ummatan wahida ní ìbá sọ yín dẹ́yọ̀ kan tẹnu yóò kú lẹ́ẹ̀kan
àmẹ́nu wa ò ní kò torí ẹ̀ ló jẹ́ ó ṣe tí ní méjì ló jẹ́ ó sẹnu lẹ́yọ̀ kan torí pé n ti ń jáde lẹ́nu pọ̀ ọba yẹ pé tí kan lè tí kan ó di wọ́n ní kétí ó pé méjì gbàtẹ́lẹ̀ ọba fi gbàtẹ́lẹ̀ náà gbà yọ padà máa balance ní ara wa nú ọpọlọ ó ti yé. àkọ́kọ́ khilaf lẹ́yìn tí mo alápèjúwe láyé ànábì rán àwọn sàábé lọ sí ọ̀dọ̀ Bani Qurayza ànábì rán wọn lọ bẹ̀ ànábì wa ń sọ fún wa wípé ẹ̀yin tẹ́ ń lọ yìí o la yusalliyanna ahadukumul asra illa fi Bani Qurayza ẹnìkan nu yóò gbọdọ̀ kálá asáré lójú ọ̀nà o àfi kẹ́ ẹ dé ọ̀dọ̀ Bani Qurayza kẹ́ ẹ dé mọ́ra yín nígbà tí ìran yẹn lógun mọ̀ sọ ẹnìkan ò gbọdọ̀ kírun lọ́tẹ̀ ẹ má kírun nígbẹ̀dẹ̀ ẹ má kírun bí báyìí àfi kẹ́ ẹ dé Ògbómọ̀ṣọ́ kẹ́ ẹ tó kírun o wọn làwọn gbọ́ nígbà wọn dojú ọ̀nà tí wọ́n dé bí ọ̀tẹ̀ alásàrì dé bá wọn nígbà alásàrì dé àwọn ọmọ bá pín méjì níyà pẹ̀lú bá dé làwọn kan bá ní alásàrì ti dé ẹjẹ́ àṣàlùwàlá làwọn kan ní káì ẹ takò ọ̀rọ̀ ànábì ní àfi ká d'Ògbómọ̀ṣọ́ kí á kírun lẹ́nìkan bá ní sá ànábì lọ́lọ́run ni lóòótọ́ ọ̀gá wa ni àmọ́ ọlọ́run ní ń pàṣẹ fóun náà ìjọ tí ó sì fún wa láyà ní tó sọ fún wa ní wípé ká kírun lásìkò ẹ̀ kìtàbà mọ̀kúta lókè tábà wá lo kìtàbà mọ̀kúta àfi ká kí nísìnyí o babalá débà ní Qurayza yóò bọ̀ mọ́ wa lọ́wọ́ o òun náà ló sì fún wa láyà àwọn méjì wa ní lóòótọ́ òun ló fún wa lóòótọ́ àmọ́ àní takọ̀ ga làwọn yóò bá gbé àgẹ́wọ́n sàlùwàlá àwọn tó sáfù àwọn tó ń wá dún wọn nígbà káwọn tó ń la wọ́n ti kún wọn ti tẹ̀ parí àwọn bá ń lọ sí wọn kí ẹ má bá wa lójú ọ̀nà àwọn wá dọ̀hún wọn lọ kírun inú wọn á fi àwọn tí wọ́n kírun wọ́n fi wọ́n sínú nígbà wọn padà dọ́dún sí ọlọ́run kọ́ sí wọn rojọ́ gbogbo nǹkan bá bọ̀ tán wọn ní ya Rasulullah sórí àwọn eléyìí àti ẹni tó ṣáájú wọn mọ́mọ́ yìí ó ti bá wọn wọn takò àṣẹ rẹ̀ ànábì wọ́n ló sọ fún wa pé wa man yushaqiqi rasul ẹni bá takò ànábì tó gbà tó náà kó ànábì ọgbẹ́ni sọ̀hún min ba'di ma tabayyana lahul huda wọn wá sọ bẹ́ẹ̀ wọ́n kírun lójú ọ̀nà tó sì ní báyìí ànábì dákẹ́ ọgbọ́ ànábì wa dákẹ́ kí wọ́n ṣe kí ni wọ́n náà kí lójú ọ̀nà ànábì wa rẹ̀ ni ntẹ́ ẹ bá bọ̀ bó lẹ̀ pa bó làbọ̀ ntẹ́ ẹ bá bọ̀ wọ́n á jíṣẹ́ tán ogun ẹ̀sà àlùbáríkà ẹ̀ máa lọ ànábì wí kankan walam yakul shay'an sallallahu alayhi wa sallam kò wí kankan àwọn àfa wa ní nígbà tí ò wí kankan ìwò la fẹ́ tẹ̀lé ta ló wà lójú ọ̀nà náà méjì wọn aláwọ̀ méjì náà wà lójú ọ̀nà ẹnìkan òun tẹ̀lé àṣẹ ọlọ́run ẹnìkan òun tẹ̀lé àṣẹ ànábì ó ti bá wọn ọlọ́run sì ní bẹ́ẹ̀ bá fẹ́ kí n fẹ́ràn yín ẹ tẹ̀lé ànábì wà àti ula wà àti àwọn wa ló méjì bọ̀ àti ula wà rọ̀ṣúlà. ànábì ò láwọn tí wọ́n kí lójú ọ̀nà táwọn tí wọ́n kí lójú ọ̀nà kò ní wọ́n wọ̀ ọ́. kò ní pé ẹ takò mí ẹ wọ̀ náà kẹ́nìkan wá ní ó takò ànábì ọwọ́ lè fa ọ̀pọ̀ àwọn màláíkà ọlọ́run ẹnìkan lè pa màláíkà àwọn strong nù ẹ pé irùngbọ̀n ni wọ́n ń pa irùngbọ̀n ni ń pa màláíkà ọ̀pọ̀ màláíkà jà gbogbo àwọn tíra alágbárí. tẹ́yìn bá ti lo ṣéèdì ní òun náà pa màláíkà nù. òun náà pa màláíkà nù. àyè ti pa màláíkà nù. màláíkà bò pẹ̀lú ṣéèdì tó lò. màláíkà ti bò. ẹgbẹ̀rún mọ̀ ń pa lójú. Kọ́sìm ayakumula. khilafu lójú ayé Ànábì sallallahu alayhi wa sallam. nítorí bẹ̀rẹ̀ nù. ẹlẹ́ẹ̀kejì ìgbà tí wọ́n lọ gasuwatu bani salasil satu salasil amúrò ọmọ aasi òun ni ó kọ́ da wọn lọ lídì wọn lọ ogun yẹn àwọn sàábì lọ ọwádìí òun ni olórí wọn òun ni kọ́ ìdù jeish ọwọ́ asùn ọwọ́ alálà lójú oorun pé òun bá obìnrin láṣepọ̀ ọ̀dàǹkara ọwọ́ ajé àsìkò tútù bí irú ọyẹ́ tàwa yìí náà lásìkò náà ọwọ́ láàárọ̀ wọn yọ wẹ̀ jẹ́nàbà omi tútù ò sì gbọ́dọ̀ kan la torí wípé ara rẹ̀ kò strong dáadáa dépò tó lè lómi tútù yọ dànkan sí la wọn ò ní rogun wọn jà dáadáa ọwọ́ àṣẹ táyà mọ́mu omi sì wà àwọn yàrá lè gbomi fún kẹ imam omi ní ìfilẹ̀ wọ́n àti táyà mọ́mu omi rè tá a bá sì romi ní táyà mọ́mu tó di ọ̀ràn yàn ọwọ́ àfi kírun fún wọn bẹ́ẹ̀ àwọn kan wá fi sínú wọn dọ́dọ̀ ànábì wọn sọ fún ànábì pétọ́ ẹni ọ̀ràn wa lè báwo ẹni ọ̀nà tẹ̀lé wa lọ ńgbà nǹkan báyìí tó ṣẹlẹ̀ sí ni ó rómi kò ló
wọ́n ló ṣe ní bàbá romi má ló tọ́ táyà mámù ló lò èéṣe amúrò máa sí èéṣe tó lo táyà mámù máa wùjú dèlì máa tó ṣe rómi amúrò wa ní bẹ́ẹ̀ ni ìwọ náà ló fún wa ní àyà ń jòrin tó ní Ọlọ́run sọ pé wala taqtulu anfusakum Ọlọ́run ní ẹ má fọwọ́ ara yín para yín o àwọn tí ń sìn sìn lára omi tútù ò gbọdọ̀ kàn wọ́n la bóun bá ní kó òun lò ń torí pé òun rí omi yóò kó báwọn àyà òun náà mọ̀ tẹ̀lé anábì wa rẹ̀ ni anábì wa fọwọ́ gbà pé ọmọ akẹ́ni ẹ má lọ anábì nu wọ́n bá jẹ́ ọ̀dọ̀ tí wọ́n lè bẹ́ẹ̀ lé báwọn nígbà torí pé oró mi wá ń ṣe táyà mámú èyí òun náà tún wà báwọn ìgbà tá anábì wa kú khilafu kan tó rè lọ́dọ̀ àwọn sàábí tẹ́ ma kó àti rí khilafu wọn lójú wa fi hayati rasul wa ba'da wafatihi lérí òkú ànábì ipò kú kalẹ̀ tó ń ṣe Ọlọ́run bẹ́ńlẹ̀ awalu khilaf lẹ́yìn gbàtà ànábì kú náà Sayyidina Umar òun mú ìdà wá ń gbà wọn ní ànábì kú Umar ọba dé pẹ̀lú ìdà lọ́ fa ìdà yọ àwọn èrò ti pé bíbà Umar ta àwọn onípa ànábì kú wọ́n ní ó ń ṣe Ọlọ́run ó kú mbẹ́nu lé ta ló bẹ àwọn mùnáfíkì kan ni wọ́n dọ́gbọ́n rẹ̀ ó ń ṣe Ọlọ́run sùn ni torí làákàyè rẹ̀ ó ti lọ nígbà tá ànábì àràfẹ́ ànábì ẹni tí n bá tún gbọ́ pé ń sunkún pa ànábì kú ń bẹ irí ẹ̀ àwọn èèyàn ni aláànábì ti kú ni ó ní ànábì ò lè kú oníkọ̀ gbọ́dọ̀ kú tọrọ ń wúrí ayé àti ń sọ pa ànábì ò ní kú ajé ọ̀kan lọ́mọ Umaru ló ń wúrí ayé àti ń sọ pa ànábì ò ní kú inú Al-Qur'ani wọ́n á ní ayé àwọn ni ó ní wa kadhalika ja'alnakum ummatan wahidatan litakunu shuhada'a 'ala an-nasi wa yakuna ar-rasulu shahidan 'alaykum ẹ bá wáyà náà ìrántí bí àyà wọn wáyà lọ ní ìrántí ẹ̀ wa kadhalika ja'alnakum ummatan ṣe wahidatan ní àbí nǹkan litakunu shuhada'a 'ala an-nasi وكذلك جعلناكم أمة وسطا وسطا yóò dá fún ọ لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله به آية عمر مواري وكذلك أولوني بلوري جعلناكم أمة وسطا àṣeyíní jọ tí ò ní gbóná jù tí ò ní rọ̀jù umma wa nu bí mùsùlùmí bá ti gbóná jù kìí ṣe ìjọ islam ò gbọ́dọ̀ gbóná jù kò gbọ́dọ̀ rọ̀jù yóò gbé gbígbóná wá níbi tó yẹ kí gbígbóná wá yóò rọ̀ níbi tó yẹ kí ọ̀rọ̀ islam ń rọ̀ fún mùsùlùmí a sì lè fún kèfèrí ashidda'u 'alal kuffari ruhamahu bainahum àwa ò lóyún mọ́ àwa ń jẹ́ ashidda'u 'alal muslimin wa ruhamahu bainal kafirin mùsùlùmí ran kèfèrí lọ́wọ́ lónìí tẹ́ bá rí kèfèrí kan tó bá dájú kọ àfáà kan nísìn ẹ sì ní mùsùlùmí tó lè kún ìbáyìí ló ṣe gẹ́tì ẹ̀ páàsì ẹ̀rí bó ti rí ni ọ̀tá Ọlọ́run tún ní sọpọ́tà lọ́dọ̀ mùsùlùmí. àwa àṣeyín ní ìjọ àárín gbùngbùn litakunu shuhada'a 'ala an-nasi ẹ máa jẹ́ ẹni tí ó máa jẹ́rìí àwọn èèyàn wípé wọ́n sin lọ́hun àbí wọn ò sin lọ́hun ẹ̀yàn máa supervise àwọn èèyàn ẹ̀wọ̀n nǹkan ẹ̀yàn máa supervise wọn tẹ́ ẹ bá wọn supervise wọn wa yakuna ar-rasulu 'alaykum shahidan ànábì ó máa wá supervise ẹ̀yin náà. ja'alna al-qiblata allati kunta 'alayha. bò dájú kọ tó ń dájú kọ ní tó jẹ́ àṣẹ bẹ́ẹ̀. illa lina'lama man yattabi'u ar-rasul. abẹ́ ká mọ ẹni tí ó tẹ̀lé wa ànábì láfi ni wọ́n dájú kọ gábàásì. a sì fẹ́ mọ àwọn tí ó yẹ̀yìn padà tí wọn ò ní kọjú síbi ọkọjú sí.
الذين هدى الله bọ́ba tiẹ̀ wá lágbára tó lè fáwọn kan láti dájú kọ gábàsì kírun àfàwọn tá a bá fọ̀nà hàn nìkan ló kù. وما كان الله ليضيع إيمانكم èmi ọlọ́run ọ̀fẹ́ ba ìmánì ìfẹ́ fi ráre ni. إن الله بالناس lárọ̀hún. Sayyidina Umaru nígbà ọlọ́run wá sọ bẹ́ẹ̀ pé ká nàbí ọjọ́ ṣe yí dà lé iná ẹni tọ́lọ̀ ní ọmọ supervise wa tó bá kú ṣé nǹkan ọ̀bàjẹ́. bóyá wá nígbà náà kú kò gbọ́dọ̀ kú ọlọ́run gbọ́dọ̀ pa torí ní tó gbé kalẹ̀ fún wa ni pé ó ní kó máa supervise wa ó sì gbọ́dọ̀ supervise gbogbo àlùmọ̀ rẹ̀ tálíkì àmọ́ fi dé ni. kì í jẹ́ pé bẹ́ẹ̀ gbogbo wa yóò ti kú òun nìkan náà ṣẹ́kù. ẹ̀wù nǹkan sẹ́ẹ̀rì pórí nǹkan gbẹ́sẹ̀ lé ọlẹ́rì àbí ọlẹ́rì ẹni tí ń sọ̀yàn gbọ́dọ̀ kú ọba ti kú gbọ̀n ká bàjẹ́ ẹ̀ ń gbà náà ànábì kú ẹ wọ́n nílé ẹlẹ́jì ó ń ṣe ọlọ́run wájà ni tí wọ́n gbọ́ pọ́kú yín bẹ̀yìn ní erí ibi wọ́n ti ń fà lọ gbogbo sàbẹ̀ dákẹ́ wọn ò rí tán lè fi ibi dànù ẹ̀tìláàfù nù ní Abubakar bá dé èwo ló dé kí lè ń gbádùn kí ló ṣẹlẹ̀ wọ́n ní Umaru ló ní ànábì òkú nulẹ̀ ń gbọ́ oníbẹ̀ ni ọba káyà fún Abubakar ní òkè nítorí gbẹ́sẹ̀ lẹ́nu èmi wá rí àyà kan tó bì dànù ó ní kí ni àyà náà ń pè wá máa Muhammadun illa rasul qad khalat min qabli ir-rusul afain mata aw qutila inqalabtum ala aqabikum wa man yanqalibu ala aqibihi falan yadurra Allaha shay'an wa sayajzillahu shakirin. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل. Abubakar wí pé ànábì tó kù òjíṣẹ́ Ọlọ́run ni lóòótọ́ kọ́díkà láti mẹ́ẹ̀kọ́ bọ́lẹ̀ ẹ̀rọ. àmọ́ àwọn ọmọ lè máa pé àwọn ànábì Musa ti kú o ànábì Isa ti kú o ànábì Adama ti kú o ànábì Nuhu ti kú o sọ ma pé àwọn ló gbaṣẹ́ fún nígbà ogun wọn kú èsì tó wọ̀n ní kú. afa ìmọ̀ta. bàbá wa ló kú tọ́lọ́gbà kó kú. a ó kù tí la. àbí wọ́n bá pa á lójú ogun ńkọ́ lábútúmù àlà àkọ́bíkùn. ìwà Umaru àtàyè mùsùlùmí ṣé wàá lẹ́sìn lọ́wọ́ mọ́ ni nítorí pé ànábì kú man kana ya'budu Muhammada fa inna Muhammada qad mata ẹni báyìí pa ànábì lọ́wọ́ àsìn láyé ànábì ti kú ó ti kú o Umaru ó ti kú. wa man kana ya'budu Allah ẹni báyìí pọ́lọ̀ ní bá ń ṣe fa inna Allah hayyun la yamutu wa lam yamut kò kú rí kó sì ọ̀rọ̀ wọn ní kú àmọ́ òun nu ẹni bá lóhun òsín lọ́hun máa ń torí ẹ̀ falan yadurra Allah kò lè kó nira bọ́ lọ́hun wa sayajzillahu shakirin. Ọlọ́run ló wọ́n san gbogbo ṣáàkìrù lẹ́san ọ̀nà ni wọ́n bá ń jẹ́ ṣáàkìrù Ọlọ́run ní gbogbo ṣáàkìrù yín san lẹ́san. Ọlọ́run tó jẹ́ ìsọ̀rọ̀ tá à ń sọ. wọ́n sàyẹ́jì sí lọ́wọ́ bọ́ bá sì lọ́lọ́run lóhun ní sọ ṣáàkìrù lẹ́san wọ́n mú ẹ̀rí wá tó fi wíwẹ̀. Bàkánà láwù ṣáàkìrán àlìmà. Naam èmi ìhun ni ìdá fi bọ́ lọ́wọ́ Umaru ìdá bọ́ lọ́wọ́ ẹ̀ Umaru bá dákú. Gbà tí ó wà tají wọ́n dá mi lélé ọwọ́ ají ọ ní ṣé bá ànábì kú a jẹ́ pé gbogbo àyínà làwọn kú. ẹ̀wò àyà náà làwọn méjèèjì fi àyà lẹ́nì kíní kọ́ lò àyà lẹ́nì kejì lò ẹni tó ń sì sọ̀wọ́lẹ̀ àmọ́ ń táwọn sàábẹ́ ní pé bẹ́ẹ̀ nìkan bá dájọ́ kan tí ẹlòmíì bá dé tó bá rí ẹ̀rí tó bì dànù wá ẹni tó ń jùlẹ̀ àwọn èyí jùlẹ̀ yàn agídí wa pọ̀ àwọn ò ní jùlẹ̀ ó di mélòó ẹlẹ́kẹ̀ẹ́ta ni pé àdìsí anabi Muhammad àwọn sàábé nígbà tá anabi wa lọ tán àwọn sàábé náà máa wá dájọ́ fàtiwá wọ́n á máa ṣe fàtiwá tẹ́nìkan ó sì dé tí ó bì dànù wọ́n á máa ṣe bẹ́ẹ̀ Abubakar ẹnìkan wá bá wípé ǹjẹ́ grandma alijada grandma ìjẹ́ ó lè jogún ọmọ mẹ́ ọ̀rọ̀ fara ìdínú sẹ̀ríànù ìjẹ́ grandma lè jogún ọmọ mẹ́ torí wọ́n wá nù kùránì kò sí mẹ́ inú alukùránì bí tó ti ní kí grandma jogún ọmọ mẹ́ ẹnìkan bí Abubakar láyé kìláfà rẹ̀ wípé ẹlákun ìyá òun ní ìyá ọmọ ẹni tó kú yìí ìyá rẹ̀ wọ́n sì láwọn ò ní fún mi lógún mọ́ wá gbóyún náà mú ní fún abáyé pé ẹ bá ń gbógun tèmi lọ́wọ́ wọn Abubakar ní àárí ẹ̀rí fún inú Al-Qur'ani àárí fún tó kọ̀ sẹ́rí fún ó ní ṣé èmi wà ní gba ogún kankan nínú sùúrù má jẹ́ ń sáré dá jẹ́ ń tún fi lọ àwọn
sàábé yòókù ọba pa àwọn sàábé àwọn kìbárù sàhábà pẹ̀tọ̀ ọbùnmọ̀ yìí tí wọ́n gbé wá bá mi rí o mo sì wọnú Kùránì yẹn bá kí ni ń tẹ́ ẹ nílẹ̀ rí nígbà àwọn wí bẹ́ẹ̀ pé kí ni ń táwọn nílẹ̀ rí ní ẹnìkan tí a ń pè ní Mugira bunu Shu'ba sàábé ni Mugira bunu Shu'ba òun wá ní ìwọ khalifa nabi òun lẹ́rìí wọ́n ní kí lẹ́rìí náà ó lóun bẹ lọ́dọ̀ anabi njọ́ kan tí irú nǹkan báyìí ṣẹlẹ̀ tí yà ń wá anabi ní kún fún ní sùdúsù kí ló ń pè kí náà 1/6 kún fún sùdúsù mbẹ ní girama bẹ yáyà ó ní anabi wíwẹ́ ní anabi ó lóun ti gbà ọ gbọ́ ta ló tún wà mbẹ njọ́ náà ó ní Muhammadu bun Muslima ó ti wà òun náà wà mbẹ wọ́n bá ní wọ́n pè wọ́n bá pè dé pé ọ̀rọ̀ kan la dá dóde ọ báyìí ó lóun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ ànábì fún lóòótọ́ ànábì fún tọ̀ ẹ fún ìyá yìí náà àti rẹ́ẹ̀rì. ó tọ́ ń pẹ́ nígbà tí èèyàn méjì tó ti ní bẹ́ẹ̀ ni ẹyẹ fún ní ẹnìkan bá ní abẹ́ ẹni kọ́ dà nínú ẹnu ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ kàn nù mú àtàmálìgì ẹsẹ̀ kan nù àwọn àdìsí bẹ́ẹ̀ ọ̀kan tó wà ń bẹ tí ànábì fún girama méjì ìyá ọmọ tó kù yìí ìyá bàbá rẹ̀ àti ìyá àyà rẹ̀ àwọn méjì ń bẹ ìyá bàbá wá sọ́dọ̀ ànábì ń dé báyìí dé ìyá àyà náà dé ni ìyá bàbá ní èmo gbé bàbá rẹ̀ ọmọ tó kù yìí àwọn náà ní èmi ní ìyá àyà rẹ̀ ànábì ní ẹ̀yẹ méjì ẹ̀pín sùdúsù mara yín lọ́wọ́ ẹ̀pín mara yín lọ́wọ́ òun bẹ lọ lè wo yín lọ́dọ̀ Ahmadu ọmọ àǹbàdì mùsùlùmí rẹ̀ ọba mẹ́ lẹ́yìn tí mo wí èyí tá ànábì sì fún ẹnìkan tá a sọ yìí tọ́jẹ́ nìkan ṣoṣo ọba ìhun bí Sunan Abi Dawuda òyìn bẹ́ẹ̀ ó lè kàn bẹ́ẹ̀ ó tún wá kankan bí mú àtà Málìkì èyí tí Sayyidina Umaru tí arábìnrin ọdẹ ọ̀dọ̀ rẹ̀ báyìí òun wá jẹ́ ìyá ó ti dọ́dọ̀ Umaru láyé khilafa tiẹ̀ Umaru wá fún ní sùdúsù rẹ̀ ń lọ tó báyìí dé ìyá bàbá dé ni ìyá bàbá dé ó ní kò sí àkànlẹ̀ mọ́ wọ́n ti fún ìyá ń sùdúsù ní ọ̀kan náà àwọn àǹsọ́dù wa ní wá Amirul Mu'minin náà ó ní ṣe bẹ́ẹ̀ o sọ wọn yìí pé ìyá bàbá yìí lẹ́sẹ̀ ńlẹ̀ ju ìyá lọ o ó ti bá wọn torí ìyá kò sí tọ́kan o ìyá bàbá yìí ní ẹsẹ̀ ńlẹ̀ ju ìyá lọ ọba ní ọkẹ́ kún ó pè tọ̀ ń wá ẹ̀ẹ́mẹ́jẹ pé mara yín lọ́wọ́ gbogbo nta wí kò sínú Al-Qur'ani àdìsí ni wọ́n ṣe kíni òun ni wọ́n yanjú ẹ̀ báwọn sàábé sí ń ṣe khilafu ní àní ara wọn nù ni kí ni wọ́n ń fa ìtìláfù bẹ́ẹ̀ kí ni fa ìtìláfàtì bẹ́ẹ̀ òun ni wípé inú àwọn nǹkan tí ń fa ìyapẹnu láàrin àwọn mùsùlùmí látọ̀dọ̀ àwọn sàhábà òun ni wípé àdìsí tí Haji Shakiru Ọ̀kanlọ́mọ torí kò dọ́dọ̀ tèmi èmi ó ti wá dájọ́ pẹ̀lú làákàyè mi pé nígbà tá àrádìsí wọn lọ sí báyìí tẹ́ni wọn bá wá ń gbé lọ tó bá pàdé Haji Ọ̀kanlọ́mọ ń gbé báyìí kọ́dà nǹkan wọn ni rárá o kò rí bẹ́ẹ̀ o torí mo rádìsí tó bí o tó dá sí o nsó lọ́dọ̀ ẹni tí wọ́n dájọ́ fún ìwọ àfáwà táyé ṣe ọ̀rọ̀ tẹ́ sọ̀hún mo rádìsí kan o báyìí ẹ mú wa àdìsí ọlẹ́gbò ńlẹ̀ ó sì lẹ́sẹ̀ ńlẹ̀ ó kún kí èmi ọ sọ pé n tí mo wí òun ìwé ẹ̀ máa wò eléyìí lọ tẹ̀lé ó ti yé èyí tí mo kọ́kọ́ rí ni wọ́n ẹ̀sẹ̀ wá rí tuntun mi á kú dànù inú Al-Qur'ani ẹlòmíì lè má rí ọgbọ́ ẹlòmíì lè má ṣe kíni ẹlòmíì lè má rí Abu Musa al-Ash'ari òun kanlẹ̀ kò má Sayyidina Umaru lérí ọ sálámà sí salamu alaikum tawayi sálámà tán látẹ́rí kòlú bùyú tángẹ́rà bùyú àtàkìní testazinu bó pe testazinu gan ni kìrá àti ọlọ jù testazinu àlè istinas òun ni ká ní mo fẹ́ wá bọ́ ọ sí fàájì mo fẹ́ wá bọ́ ọ̀nà ju istinas nù ó ti bá wọn sálámà ní sí sáwájú istinas nígbà wáyé pé sálámà lọ gbẹ̀ ẹ̀yìn ẹ̀ ó ti bá wọn testazinu ni àkọ́kọ́ lákọ̀ọ́kọ́ ṣe pé ara lẹ́yìn ẹ̀ lẹ́wọ́ salamu alaikum o ó ti bá wọn testazinu lọ́wọ́ mẹ́ àmọ́ testazinu ni ó tù ọgbọ́dọ̀ gba ìzì ní ó yìí sálámà Abu Musa al-Ash'ari wọn gba ìzì lọ́wọ́ mọ́rù wọn ń gba ìzì ní wọ́n fẹ́ wá rí ní testazinu lọ́wọ́ ẹ̀hẹ́n
mo fẹ́ wá rí yín ni Amirul Mu'minin èmi Abu Musa al-Ash'ari ni òun sì ń sin kan ọkọ̀ kò dá lóhùn kò dáhùn rárá ok ṣé kí n wọlé tó bá yọ wọlé ó ti sálámà tán kí n tó ní ṣé kí n wọlé tó bá yọ wọlé nígbà wọn kò dáhùn l'Abu Musa bá padà ọgbọ́ nígbà wá padà ní Umaru bá jáde pé ta ní kíbò sílẹ̀ kan pé kí wọ́n wọlé wọn l'Abu Musa al-Ash'ari nínú ṣé wọ́n á jẹ́ àlejò ní tí ò lè wọlé tí wọ́n á ń bèèrè pé tí kò wọ́n wọlé lọ́ọ́ lè pè wá fún mi wọ́n bá pè dọ́dọ̀ wọn èyí ṣe tọ́ wọlé tọ́wọ́n tún bèèrè pé ọ sálámà tán wọ́n dáhùn sálámà ó tún wá ní ṣe kọ́ wọlé èyí ṣe tó ń ṣe bẹ́ẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ó ní ṣe bí ànábì náà lọ́gbà áyà rẹ̀ náà ni áyà Ọlọ́run ni torí wípé àfi ká tún béèrè pé ṣe ká wọlé bọ́ọ̀ bá sálámà tán ó tún wá béèrè pé adkhul ṣé kí n wọlé nígbà tí ìsìgbọ́n òun ló jẹ́ ń padà Umaru ní kò sáyà tó sọ bẹ́ẹ̀ kò sáyà kan tó sọ bẹ́ẹ̀ nínú gbogbo àyà Kùránì tó ànábì sọ kalẹ̀ Umaru ní àyà kan tó ní ká ẹsẹ̀ máa béèrè sí ká wọlé òsì Abu Musa ní àyà ń bẹ wọ́n ní àní kò sí àyà òun lọ́ba ní àyà ń bẹ́sẹ̀ ó ní àyà tó ní bẹ̀ àwọn wo ni wọ́n tún ní àyà òun bíi tiẹ̀ tẹ́ ń bẹ́ẹ̀ jọ náà wọ́n bá lè pe àwọn ará Madina wa àwọn Ansọ́rù wọ́n bá pè wọ́n dé lọ́dọ̀ Umaru ẹgbọ́ aláyà kan tó ń bẹ tí ó ní káyẹ̀sẹ̀ tó máa gbé àwọn níbẹ̀ ni anábì sọ wọ́n wá káyà wọn Umaru ní òkè ọjọ́ tí àyà wọn sọ̀ka lọ́dà kó wọn wà lọ́jà tó ń tajà ńjọ náà lè wò nù tíra ọba Umaru ọba àyà wọn òun lọ́jà ńjọ náà láyà anábì àyà wọn ti àwọn sàábé ti gbá àyà wọn àwọn ti gbà sẹ́rí ọ̀wá rẹ̀ nìkan náà sọ àyà wọn fún pé àyà kan sọ̀kalẹ̀ títí tà anábì fi kú àfijọ́ tọrọ yìí ṣẹlẹ̀ tẹ̀lé ti gbé ogun wọn panu pọ̀ pé àyà Al-Qur'an lóòótọ́ anábì ló sọ̀kalẹ̀ wá ọwọ́ nítọ̀ lónìí òun tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀ so bí àwọn sàhábà yẹn ti lo hayatu wọn nù ni àmọ́ lọ́dọ̀ tiwa àmọ́ mẹ́rẹ̀ náà ń yapa ara wọn kì í wá fa ìjà ẹ wo Imam Maliki àti Laysu bun Sa'd Laysu a máa bẹ ní Masari Imam Maliki a máa bẹ Madina ó di báwọn wọn à wá fojú kanra wọn rí tí Laysu bá wá dájọ́ fíkíwù lọ́hùn tó bá wá di pé fíkíwù rẹ̀ tó dájọ́ ẹ̀ ọba kan Imam Maliki ó wá dá padà wọ́n wá ń fi àwọn rasailu àwọn murasalat wọ́n fi ránṣẹ́ Imam Maliki ó tún kọ àwọn nǹkan yóò ní ẹjọ́ tó dáhùn kèé kọ́ bá mú àyà ní àdìsí rẹ̀ yóò fi ránṣẹ́ sí Laysu náà ó tún kọ wípé òun rí ń gbẹ́sẹ̀ lé àyà tó ń ní torí wípé àyà la ilaha illallah sẹ́rin tí ń dààmú wájú ọ̀kan lọ́mọ àyà ní dààmú àyà àdìsí ní dààmú wa Al-Qur'an náà dààmú wa àdìsí gangan òun ní dààmú wa torí wípé ẹ̀wọ̀n nǹkan aradisi kan tó ní ẹni ọba ṣe muazinu ọgbọ́dọ̀ gbowó dada ni ọgbọ́dọ̀ gbowó oṣù àdìsí sọ bẹ́ẹ̀ tọ́ àtúnwárí àdìsí kan tí ànábì ní ẹnìkan ó pèrún ànábì wá fún lówó wá fún ní nǹkan tààrùdù ni wọ́n pè yún tànákùdù ìwò látẹ̀lé ẹ gbọ́ bẹ́ẹ̀ ní rí Laysu àti Maliki wọn jọ ń fi ránṣẹ́ síra wọn bẹ́ẹ̀ àwọ̀ wa ń bẹ láàrin wọn fáwọn èèyàn fi wá mọ̀ yìí pé àwọn ará Masari mọ̀ yìí pé Laysu àti Maliki wọn ò gbọ́dọ̀ àwọn yìí níbi fíkíw àwọn ará Madina mọ̀ pé Laysu wọn ò gbọ́dọ̀ àwọn yìí Imam Maliki ní ọ̀rọ̀ tẹ́ ẹ bá ti wá nù Al-Qur'an tẹ́ ẹ bá ti wá nù àdìsí tẹ́ ẹ bá ẹ wá wo ìjìmáwò sọ̀hábà kí làwọn sọ̀hábà ṣe lérí ẹ̀ tẹ́ ẹ bá ti bá ẹnìkan ọ̀gbọ́dọ̀ fi làákà ìdájọ́ ẹ yá máa sọ pé láàdìrí ẹ bá ti gbé lọ́dọ̀ rẹ pé ẹ máa gbé lọ ni má fi làákà yìí ṣe o níjọ́ náà ó ti yé wọ́n sà wọ́n ṣe bẹ́ẹ̀ lọ àárín ìgbà ohun tí àwọ̀ ń pọ̀ ẹjọ́ ọ̀kan lọ́mọ Imam Maliki tálíkà lòun Laysu olówó lòun Laysu ní àbáwá sàkámà Laysu ní ìyálà yàwó tó bá ta nǹkan oko rẹ̀ lọ́dún ó lè bọ́ gbogbo odidi masari fún ọdún mi bílíọ̀nìà ni Laysu bun Sa'd ó àmọ́ fíkíù bẹ́ẹ̀ àtà Imam Shafi'i ní Laysu afukahu min Maliki Imam Shafi'i ọmọ kéwu Imam Maliki ni Imam Shafi'i ní Laysu ma fíkíù ju Maliki lọ ó ní àmọ́ àwọn ọmọ kéwu rẹ̀ àwọn ni wọ́n pamọ́ sí àbí rẹ̀ wọn bá gbé lárugẹ báwọn ọmọ kéwu Maliki sì gbé tiẹ̀ lárugẹ
àwọn àfáà kan wá ní bẹ́ẹ̀ ni yóò parẹ́ toró òun fi gbẹdẹmukẹ lo ayé tiẹ̀ ọ̀dẹ̀hun ó nira fún Málìkì ńgbà tó òun lo dáwùlà tiẹ̀ ló jẹ́ kí fíkìwù tiẹ̀ ọ̀sẹ́kù ó fi yín compensate òun ni ọwọ́ adi wípé ńgbà tí nǹkan wá dá díẹ̀ tí wọ́n ní nǹkan tí wọ́n jẹ ńlé ọwọ́ Málìkì wá dẹni tó jẹ gbèsè ó ṣe kíni ó jẹ gbèsè wọ́n lè léyàn ní wọ́n Málìkì jẹ gbèsè ó jẹ gbèsè lóòótọ́ ibi àkọọ́lẹ̀ ni kí látún á fi tún gbèsè lẹ́yìn kó jẹ gbèsè kílẹ̀ pé tábàbílà nàbí jẹ gbèsè àti wà ní sọ tábì yóò jẹ gbèsè ó jẹ gbèsè èyí wòye ṣe ebu lọ́wọ́ akọ lẹ́tà sí àwọn tí ń lọ masiala tí wọ́n fẹ́ ṣe rọ́dù rẹ̀ fún léyìísù ó ti kọ́ masiala àwọn lérí fíkíw pé òun rí masiala kan tẹ́ ẹ sọ báyìí kò rí bẹ́ẹ̀ báyìí lórí ọkọ̀ rùdúdù fún nígbà ọkọ̀ ó wá fi tákàdá kan sí abẹ́ ẹnfúlọ́pù yẹn tákàdá hùn tẹ́ ma kọ́ fẹ́ lọ fi sí ọ fẹ́ ṣe rọ́dù masiala ni àyè bẹ́ẹ̀ kọ́ ọ wá ṣe rọ́dù wọn tán ọ wá rọra fi ẹni pé inna ala yadayna wa uridu qada'aha kò tí bá wa afidni mimma afadaka Allah Ọlọ́run ṣàánú ẹ̀yin ẹlákùn ẹ bá ń fowó ránṣẹ́ o orí mọ́ jà ń gbèsè kan díẹ̀ kò sún jẹ́ ńlé níta bá ní lágbára ìfẹ́ ránṣẹ́ sí mi lè ka àwọn ànútìrà kò tí bá nígbà àwọn ọmọ dọ́dọ̀ lè sùn pé akíní Málìkì tún wí ó tún fẹ́ gba ìmọ̀ǹdàmú rẹ̀ kọ́ ok Málìkì lè sùn yọ tákàdá tó ka gbogbo masáìlú ẹ̀ wá rẹ̀ ni pé máa Málìkì àdéhìsì tí fi bilé ìdánù ń bẹ̀ ó ti bá ibi tó fẹ́ máa kọ́ lọ́wọ́ á rí tákàdá ìwọ tó ń tákàdá yìí lọ́ bá wo tákàdá ọ̀hún nígbà tó wo ni afáàgbà ok òun náà wá ṣerú dúdú padà lórí masiala gbàdí wọn lọ lọ́wọ́ ní kí wọ́n wọn hamsina alfi riyal hamsina alfi kí ni wọ́n máa ń lò ń gbà náà dinar 50,000 ká máa nígbà tí yẹn bá ní wọ́n wọn $1,000 ó ti yé báwọn ọwọ́ pàkì ẹ̀ sínú kínní ọwọ́ pàkì ẹ̀ síbẹ̀ kí ẹ bá ń gbé fáfá so masiala tí wọ́n fi ránṣẹ́ bó ti rí ni èmi náà ti dá padà sí wọ́n ṣe tìlá fún masiala wọ́n yìí tún wọn ara wọn lọ́wọ́ kò sí mú jà wá. ṣé sáà gbọ́ fíkìwù yìí ọwọ́ gbọ́ pé léṣù wá sí Maka ọwọ́ ṣe hajj Imam Málìkì wá gbọ́ Madina pé wọ́n léṣù ń bẹ ń bẹ Maka wọn ni olóore mi nu Imam Málìkì wá ní kí wọ́n wọn apẹ̀rẹ̀ dàbídùn wọn ọ̀yá apẹ̀rẹ̀ ẹ lọ gbé fún ní Maka ẹni mọ̀ ẹ́ sílálejò ẹni tó wá gbé ránṣẹ́ wọ́n gbé dàbídùn fún ní àfáàgbà ó ní alhamdulillah léṣù sì fi apẹ̀rẹ̀ bíi 10 di góòlì wá tí ọ̀nà ọwọ́ ní ẹgbẹ́ apẹ̀rẹ̀ góòlì kan ẹ fi wọn bí tí dàbídùn wà wọn kó ṣe déédéé rẹ̀ wọ́n da dàbídùn wọn fún wọn góòlù déédéé rẹ̀ wọ́n dẹ̀ bá ẹni tó kú sí dàbídùn tó fún mi nù. àwọn àfáànù níbo láti wá báwọn eléyìí ṣé báwa ti ń ṣe ìlà báwọn eléyìí. kò ní rùdúdú yóò tún máa ṣe pé. nítorí wọn ṣẹ́kù nù ọ̀wá sí pé ẹni tó ń wà tí ẹ bá jọ ń ṣe èkìtìlá fún nípa mímọ́ tẹ bá padà ara ń tẹ̀ ní kíra yín wọn àni kílódé kíra wọn mo sọ̀rọ̀ ń yọ̀nà takò mi ní àwọn jẹ́ kíra yín ẹ kíra yín ni àfi tẹ́ni wọn bá àtàkì rẹ tó bá bu ọ tó bá yẹ pọ́rọ̀ mímọ́ ni ẹ kíra yín àfi tó bá yẹ pé personality rẹ lọ́wọ́ àtàkì tó tírìtì àmọ́ pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ẹni tí ò yẹ kọ́ máa ń lé kí wá lẹ́ gan-an òun ní ọ̀ ajáde mẹ́bí ayé lòun fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn tẹ̀gbẹ́ ọba lòun kọ́ máa ń kí wá lẹ́ gan-an kó wọn pé ọba yà àwọn ọmọ jẹ́ ni kò ní ma bá bu ààrẹ kò ní ma dídí ààrẹ tó bá ti mọ wọn ààrẹ yóò lè ṣe níwọ̀n sẹ́ẹ̀rí ń fún àwọn kan bẹ tọ́já sí wípé wọ́n máa tẹ̀lé àwọn àlùfáà tọ́já sí wípé gbogbo sàábì ànábì kọ́ ló kéwú gbogbo sàábì ànábì kọ́ ló kéwú mú yóò dání. kí ni a bá yìí wí. àwa lẹ́gẹ̀sì wọ́n ní sí àlìjọ́nù ẹ bọ́ ẹ bá ń gbé sí lẹ́gẹ̀sì. àlìjọ́nù máa ń tọ́kẹ́ fún yín. kọjá bẹ́ẹ̀ ni o. Allahu akbar alibarika baba Alágége ni alibarika baba Alágége ni bẹ́ẹ̀ ni àwọn gbogbo sàábé kọ́ ma kéwù. bẹ́ẹ̀ ni àwọn sàábé àwọn ẹnu tí wọ́n fi jù wá lọ táwọn fi ju àwọn atáàkù lẹ́yìn lọ ni wípé àwọn rí ànábì wọ́n ń gbọ́ dàrẹ́ẹ̀tì lẹ́nu rẹ̀ àmọ́ gbogbo wọn kọ́ ni wọ́n mọ kíw kìí ṣe gbogbo wọn lọ hàrù Kùránì ṣe rí.
kọ́lá mo sọ́njọ́ kan mo ní kò isa abẹ́ tó há odi alukurani ní odidi kò sí. àwọn èèyàn ta kò mí gbà àwọn náà wípé ó ní kò isa abẹ́ tó há odidi alukurani kò sí ọ̀kan la ní Umaru ọmọ yìí ṣé Umaru yẹn bá gbà sábẹ́ ni ṣé bá inú àwọn hufasu lọ́wọ́ àyà kan ní ọba ní ọmọ yìí omi ṣe ìgbà wọn sì ń kọ àyà laqad ja'akum rasulun min anfusikum àyàn pé àyà méjì ni láyé Sayyidina Umaru tí wọ́n fẹ́ kó láyé Abubakar tí wọ́n fẹ́ kó alukurani jọ ni wọ́n bá pe Al-Harisu bunu Khuzaima wọ́n ní ẹni tí ń kọ alukurani tó ń bá wọn kọ Zaid ibn Sabit òun ní ń kọ alukurani kalẹ̀ nígbà wọn gbogbo àwọn hufaz wọn ní gbogbo wọn kó jọ àyà mélòó níbẹ̀ lórí rẹ ìwọ́n kọ́ wọn kálukú wọn dà á lẹ̀ wọn wá ń kọ́ kalẹ̀ nígbà wọn kọ́ ó ti pé odidi alukurani ó ti yé báwọn. ìtẹ́kùjẹ́ yàrá Aisha kò sí nbẹ̀. ṣé ìtẹ́kùjẹ́ rárá o kò sí eku ọ̀jẹ̀ nkankan eku ọ̀jẹ̀ nkankan nígbà wa torí wípé làákàyè àwọn sàábé mú gan wọn wá kọ́ kalẹ̀ dán ó ti wọn fẹ́ sọ ọ́ dodidi ní Al-Harisu bunu Khuzaima ló bá bá wọn bẹ̀ lọ́ba dé ó ní ẹlẹ́kùn ó ní ẹdúró ó ní ọkù àyà ó ní àyà méjì kan bẹ lórí òun ó ti bá ó ní àyà méjì òun ṣẹ̀ṣẹ̀ rántí nígbà tó òun délé toró ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ ó ti délé ó ní mo ẹ̀ṣẹ̀ rántí ó ẹ̀ṣẹ̀ padà sí ọpọlọ òun ni ó lọ kọ àyà méjì wọn wá ní àyà méjì òun ni kó mú àyà méjì òun wá lọ́ba mú laqad ja'akum wá ọwáka ńgbà ọkà wọ́n ti tó Kùránì ní súrà kọ̀ọ̀kan wọ́n ti sẹ́ẹ̀tì ẹ̀ tó ti tán ọwá ní àyà méjì yìí lókù Umaru wa ní òun ò ní gbà lọ́wọ́ ẹ̀ òun ò ní gbà àyà yìí lóòótọ́ bó ti ká yìí lóòótọ́ ọjọ́ Al-Kùránì lóòótọ́ àmọ́ òun ò ní gbà torí pé wọn nìkan náà ni ọmọ ààrẹ ni fún ọ ibi tó ti ń sọ ní sábẹ́ kan bá ní wàláhì òun fi Ọlọ́run búra bó ti ká yìí lọ́ ẹ̀sẹ̀ sọ sí òun náà lérí òun náà gbọ́ lóòótọ́ tà nàbì sọ Umaru lọ gbọ́ ó ní bẹ́ẹ̀ ni Umaru ní ẹ fi sínú ẹ̀ Umaru wa ni ó ní wàláhì law kanati salata ayati la ja'altuha surata tó bá yẹ pé àyà yìí bá pé mẹ́ta ni wọn bá sọ di súra kan bí iná àti iná àmọ́ gbọ́ yẹ pé méjì ni a sì gbọ́dọ̀ fi àyà méjì ṣe odidi súra ẹ lọ wábì kan lè tì í bọ̀ wọ́n wá ń wábi wọ́n tì í bọ̀ wọn ò rí wọ́n wá rí àyà kan nígbẹ̀yìn táwọn bá pé wà ìzámá ń sì láti súra tún bá a bá sọ súra kankalẹ̀ nasara ba'duhum ila ba'di hal yarakum min ahadi zumma nsarafu sarafa Allahu qulubahum bi annahum qawmun la yafqahuna Umaru ní ẹ jù sí àárín ni kó pé rẹ̀ kó pé laqad ja'akum rasulun min anfusikum yọ́n ti lọ lè fi síbẹ̀ ọ̀bìyàrí akérò tàwọn nù ni ó ti yé báwọn ìdẹ́ fi mọ̀ wípé àwọn sàábé wọ́n gbìyànjú lóòótọ́ àmọ́ wọn ò tó ànábì àmọ́ didi alukurani ń gbà yẹ pé ànábì ni wọ́n sọ kalẹ̀ fún ànábì nìkan ló didi alukurani yẹn pé sí lérí àwọn sàábé bí kò di ẹyọ kan lérí ẹlòmí bí kò di mẹ́ta lérí ẹlòmí wọ́n wá sàájọ mọ́ra wọn ló fi wá di ti ọ̀dà yìí àmọ́ kò sí ẹnìkan tí ó wí pé kíní kan jẹ aya alukurani ìkan ò lè jẹ aya alukurani ọlọ́run ló ń protect kurani bí kan bá wá jẹ ajẹ́pọ̀rọ̀ ọlọ́run tí wọ́n protect rẹ̀ kò sí sẹ́nu. ilé afusa ibẹ̀ ìgbà tí Umaru ń lọ ó di kurani hù ọ̀dọ̀ afusa ọmọ rẹ̀ tí ń jẹ́ yàwó anabi ọ̀dọ̀ ẹ̀ ló gbé sí kò gbé sọ́dọ̀ Aisha ọ̀dọ̀ ọmọ tiẹ̀ ló gbé sí pé ó jẹ́ yàrá Aisha ọ̀dọ̀ afusa ló gbé sí afusa ló bá tọ́jú ẹ̀ pamọ́ ayé Usmanu nígbà wọn fẹ́ tún un ṣe musafu Usmani tí wọ́n fẹ́ tún alukurani tún repaint òun ni wọ́n wá ní kí afusa ọlọ lè Umaru ní ogun gbogbo mùsùlùmí rè àmọ́ náà ní ọdọwọ́ rẹ̀ nǹkan kan gbọ́dọ̀ sí afusa lọ́wọ́ gbé jáde fún Sayyidina Usman so báwọn nǹkan wọn ti lọ́nu a máa yapẹ́ ẹnu àmì èyí tó dáa ni kí yapẹ́ ẹnu wa kọ́ máa jẹ́ nìkọ́ṣọ̀ ilmi ikhtilafu fiqhi kọ́ máa jẹ́ ikhtilafu kitali táàmà táàmà bára wa jà so Qasim ibi táà dé bá dé lónìí hùn wọ́n ti ń kí ájì wa ọ̀kan lọ́mọ torí ọ̀kan lọ́mọ sọ̀rọ̀ ibi táà dé bá dé nù á fi yọ̀ǹda alájì wa emi Allahu akbar á fi yọ̀ǹda alájì wa emi ọ̀kan lọ́mọ gbogbo ẹ̀yin jama ẹ kú àlejò alájì wa Adébárí ọ̀kan lọ́mọ ẹni lọ́rin yàn ẹni rí ni ẹ̀ dáadáa ni olólùfẹ́ babalágége ọmọ babalágége olólùfẹ́ bàbá wa ọlọ́làwọ́ bàálù rọrin ṣéhù wallahu ya'simuka minan nas wala taksha wala hawla
ọmọ bàbá wa ọba Ìlọrin ni wọ́n ọmọ bàbá wa ìmáàmù àgbà ni wọ́n ọmọ wálé bàbá rẹ̀ ni tó alimi iná làwọn náà hakiki àwọn èèyàn ó ti pẹ́ tí àwọn èèyàn ti máa fi àwọn èèyàn máa gbàgbé ukhuwatul Islam wọ́n máa wá lọ lè mú ukhuwatul arham bàbá Sheikh Adam àwọn ni wọ́n kọ́ nú àkọọ́lẹ̀ pé ukhuwatul Islam akwa min ukhuwatil arham ìjẹ́ ọmọ okùn ẹbí Islam nípa ju okùn ẹbí ọmọ ya lọ ó ti yé báwọn nígbà tí Islam ọ̀pá wápọ̀ tí ẹni yìí sì ń pé òun dìfẹ́ǹdì gbogbo àwọn ẹni Ọlọ́run ó ti yé báwọn wọ́n á fi gbé dọ́dọ̀ wá ń yà ẹni ọba lóun ọ̀tẹ́wọ́ gba irú èyí kọ́ tẹ́wọ́ gba ẹni tí ìfa aṣọ àwọn ẹni Ọlọ́run yá ọ̀kan náà ni ó mú bẹ́ẹ̀ ó ti bá wọn wọ́n ń da aṣọ yìí àtàṣọ rébù àwọn àgbàlagbà ó ti bá wọn ọmọ onílùú lẹ́yìn náà Ìlọrin welcome yín bàbá wa ìmáàmù àgbà welcome yín bàbá wa ọba welcome yín gbogbo àwọn àfa àgbà ń lọrin welcome yín ó ti bá wọn lẹ́yìn tí ò ní ìyàn tí ó sì látakò ń bẹ no doubting torí pé Ìlọrin tí ẹ máa gba kódà Ìlọrin tún máa fẹ́ràn àlejò ju ó ń lè lọ òun lọ́fà àtẹ bá rí àwọn tí wọ́n gbé nǹkan ribiribi sí ńlẹ̀ yìí káì àlejò lọ́pọ̀ jù ẹ wo obìnrin èyí tó súnmọ́ ẹ wo bàbá ètù yìí fẹ́ olú Gàmbàrí ń bẹ̀ wọn ló ti bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù ẹyọ kan lè bẹ̀rẹ̀ àwọn àlùbáríkà àwọn àfa Gàmbàrí torí ń bẹ̀ ní Gàmbàrí ìsàlẹ̀ Gàmbàrí masàlẹ̀ ọjà gbọ́rọ̀ ní káì alukurani tí wọ́n ń sọ̀kalẹ̀ ń bẹ̀ lójúmọ́ tá a bá kà á pọ̀ lágbolé kọ̀ọ̀kan yóò tó 1000 lójúmọ́ kọ̀ọ̀kan àfa àwọn sàkámọ́ ní ibà àwọn níbẹ̀ àwọn àfinu gbogbo alukurani wọn ń dọ́dọ̀ fi olú tọ́ba ti wá dinú àwẹ̀ yóò wá ara oúnjẹ àwẹ̀ àwa aha káàkiri gbogbo àwọn àfa tọ́ba dín ní léyà aha ẹran léyà bẹ̀ káàkiri yóò tó gbé omi wá sí yídì ntọ́ yẹ kó wa ń fa ńlẹ̀ yín nù ni àwọn ọmọ ọlọ́ni mi sì ń bẹ mi tí wọ́n rà lè kí wọ́n ní tábà lágbájá àwọn àbúrò wa ládùúgbò ni àwọn àbúrò ládùúgbò ò sì sánú wọn ọ wá sí bẹ́ẹ̀ ẹ wá wo ń tọ́lọ̀ ń ṣe fún olú ńlẹ̀ yìí lónìí bàbá aládùú méjì gbàjáre Jamiu Al-Hikima Ìlọrin gbà wọ́n ọ̀sọ̀ dọ́mọ ẹ wo ń tọ́lọ̀ ń ṣe fún wọn lẹ̀ yìí káwọn àyà ńkọ́ kàmá ẹ wo ń tọ́lọ̀ ń ṣe fún wọn lẹ̀ yìí wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ sí lọ nígbà lálejò pẹ̀lú ògo Ọlọ́run láìpẹ́ ẹ̀yin náà dalẹ̀ sẹ́lẹ̀ yìí ẹ kọ́ mọ́sálásí lẹ̀ yìí ẹ kọ́ lè kéwú lẹ̀ yìí gbogbo nǹkan mèremère mọ́ mọ́ yìí pé bí Ọlọ́run bá gbé wúsẹ́rù rẹ̀ débẹ̀ àti mákìdúrà rẹ̀ débẹ̀ wọ́n mọ̀ pé ẹ̀ṣẹ̀ sí lọ́rin ẹ ti dálé àwọn ọmọ òrukàn lẹ̀ sílẹ̀ yìí ní foundation yìí dáadáa pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ẹ̀ Ọlọ́run jẹ́ òṣèṣe gbogbo ẹ̀ náà bá sáámi fún Ọlọ́run jẹ́ tiẹ̀ náà rí bẹ́ẹ̀ inna ataynaka bismillahir rahmanir rahim inna ataynaka al-kawsar babalagege lìí láfi kan Ọlọ́run jẹ́ ara láfi àwọn olùpẹ́ lìí láfi kúrẹ́ ìṣe ìlànà adama kí wàdà sọ́dọ̀ wọn kí àfa wa sàkámù tó wá wọn ra banalize. kò fẹ́ kú ọ̀rọ̀ mọ́ lẹ́yìn ọ̀rọ̀ ẹ gbọ́ tí òjò bá ti rọ̀ kí ìrì òní tó fẹ́ ṣe mọ́ òjò ọ̀rọ̀ ti rọ̀ sódà kò fẹ́ kú ọ̀rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ mọ́ torí pé tọ́ba ní kí èèyàn tó máa sọ̀rọ̀ níwájú ọ̀rọ̀ wà má ní anna yukallimukun semiyan kaba ní kàtúmọ̀ wá sọ̀rọ̀ lójú àwọn tó ní ọ̀rọ̀ ṣe mọ̀ pé ọ̀rọ̀ póríṣiríṣi ọ̀tọ̀ lọ̀rọ̀ kíyàn tán kámẹ́rà sínú ilé lóhun nìkan kó tilẹ̀kùn mọ́nú ilé kó máa wá jábọ́ lọ kò ní sẹ́ni tó máa fà láṣọ a kàn di pé ibi tóun kù sí wọn bọ wọn gé jáde ni a lè lọ ṣàtúnṣe ọ̀tọ̀ ní ọ̀rọ̀ pé kíyàn bọ́ sí gbangba kó sọ odidi ọ̀rọ̀ níwájú àwọn ọlọ́rọ̀ àwọn tó wà ní mọ́ríyálà bẹ́ẹ̀ òun làwọn bàbá Sheikh Jahmad tábà ní kí n máa wá sọ̀rọ̀ níwájú irú wọn bẹ́ẹ̀ wà mọ́ ní anna yukallimukun semiyan nígbà tó yẹ kí wà mọ́ jílísùhù amamatuhu kàlámù ìjókòó wọn lásán ẹ̀wọ̀n tá à ń gbọ́ látàárọ̀
tó já sí pé ọ̀rọ̀ tó wà gẹ̀rẹ́ tọ́nù ẹ̀ jí gan tàbí báwa náà ṣe ní pé adúró ń lè kéwú ọdún mẹ́jọ tó àwọn àáfàá wa ò sọ gbogbo tó tó yìí fún wa rí akàn kó oríṣiríṣi mọ̀káràrù ṣùgbọ́n àwọn tó jìnnà tó yìí nínú mímọ́ ọlọ́run ní ká pàdé ẹ̀ kò wá ní máṣáláì rí bẹ́ẹ̀ torí pé ibi tí wọ́n lọ fara kọ́ ibi tí wọ́n ti ń ṣe báṣọ làálẹ́mì ni gbogbo ẹni tó fẹ́ fara kọ́ baba Lágége tí ò bá rí bẹ́ẹ̀ ṣe rí yìí á já sí pé ẹnu ló fi ń jẹ́ olólùfẹ́ baba Lágége kò dẹ́mi ẹ̀ gbogbo ẹni tó bá ti jẹ́ olólùfẹ́ baba Lágége láti ọkàn ihun tó máa wá látẹ̀mí yẹn náà máa jìnnà torí pé baba Lágége òfijọ́ kan sùn rí lọ́rọ̀ wọn ṣe máa ń yàtọ̀ ọba tó wà ní ọ̀rọ̀ tó yọ̀ǹda ọ̀rọ̀ fún yín tó ní kọ́rọ̀ dùn sọ báyìí lẹ́nu yín abẹ́ ọlọ́run má gbọ́rọ̀ lẹ́nu yín. Àmín, àmín. baba Sheikh Jaqmal bíyàn bá ń wò yín lórí ibi tá a ti ń wò yín tí bá ń gbọ́ yín kò dàbí kíyàn jókòó tì yín wàláì mo ti gbọ́ ọ̀rọ̀ nínú ayé etí mi ò fẹ́ ọ̀rọ̀ fẹ́ ìjọ mi létí mọ́ àmọ́ jókòó tí mo jókòó yìí ẹ gbé mi kúrò lórí ìjókòó yìí ẹ wá sọ mí nù pátápátá ẹ sọ wá nù pátápátá in fact tíyàn bá ń gbọ́rọ̀ yín tí ò bá ti ní kéèta yóò mọ̀ pé ọ̀rọ̀ ìmọ̀ ó yàtọ̀ sí ká máa búra ẹni wàlá ọ̀rọ̀ ọmọ yàtọ̀ sí ká máa búra ẹni gbogbo ń tẹ ìyanjú línsìn ìyún tó yẹ kó yẹ kó bí wàhálà ni torí pé ó ti ń bọ̀ látọ̀dọ̀ àwọn sàábé lójú ànábì ní ìyapọ̀ ẹnu ti wà lẹ́yìn ànábì ìyapọ̀ ẹnu ti wà yóò sì máa lọ bẹ́ẹ̀ torí ọba tó ní wá gan ní pé òun ò fẹ́ kẹ́nu wá kó ó rọ̀ ọlọ́run kẹ́nu wá kó náà ẹ wá dúró èdè táwọn sọ lórí àwọn kan náà yìí ṣé kò lè ní kí wọ́n máa sọ èdè kan ni èdè mẹ́rin lẹ́yìn sọ Nàìjíríà ṣe mẹ́ta sí mẹ́rin ni sí mẹ́rùn mẹ́fà méje ó dájà pélógún tẹ bá débi táwa ti ń bọ̀ lọ́hùn ẹ gbọ́ ya láyé èdè lamẹ́ríkà èdè tó wà lamẹ́ríkà lé ní 6 million láwọn èdè olópọ̀ àìmọye èdè tíyàn bá jáde tíyàn bá rìn lórí ilẹ̀ ọlọ́run tó ní fáńsẹ́rọ̀fìlà àrídì tíyàn bá jáde nínú ayé wọn mọ̀ pé ọlọ́run dára ṣùgbọ́n tẹ bá rà àwọn ẹja inú kànga tí ò kó lójú kan àwọn náà máa ń mú ọ̀rọ̀ gẹ́gẹ́ bíi pé kọ́ máa mú kókókó mo ní kò ń ṣẹjọ́ yẹn àìkó lójú kan ló ń ṣe yín ẹyẹ ilé social media òjò tó rọ̀ tí ò dá ó ti wá dẹ ilé social media papọ̀ ẹ̀wọ̀n tẹ̀ ìyanjú fún wa káàfọ́ òpónú kan wá jáde lọ́la kó máa sọ pé àṣìṣe kínní kan já kí mọ́ọ̀dù lẹ́nu tiẹ̀ lẹ́nu bá kò dé làkà ìwọ sọ tiẹ̀ ká gbọ́ tiẹ̀ ìtìláàfù mọ́mọ́ wà títí láéláé ni ìwọ mú tiẹ̀ wá ni tó bá dẹ̀ pé èèyàn kan ti gà lábàá tiẹ̀ jù ú lẹ̀ tí bí àwọn sàbẹ̀ náà yanjú fún wa yìí kí ló dé ọ̀rọ̀ oníṣe wá di wàhálà ìtànjẹ́dẹ̀ ní bàbá kò sẹ́ni tí ò kì í gbọ́ ni gbogbo akọ́ra láìkí orin ni mufti kò sẹ́ni tí ò kì í gbọ́ orin gbogbo akọ́ra láìkí orin ni torí pé àáfàá tó dóhùn ò kì í gbọ́ ni irọ́ ló ń pa ó kọjá lóṣòdì ó ti gbórin irọ́ ló ń pa onú kì í gbóni òun gbé dùn mọ́ta níbi tó dẹ̀ ń parí tó ń pè díje sàásù náà ń bẹ̀rẹ̀ láàárọ̀ lànà wájú ilé ẹ̀ wọ́n bí ẹ̀dá kó má jì gbọ́ à ń tanra wa ní ẹ má ya fọ́tò àṣírí fọ́tò bá tú àṣà bàbá náà gba wọ́ọ̀dù gbogbo àwọn kan tẹ́ pé ẹ kò máa fi dá wàhálà lẹ̀ tọ́lọ́hún ò dá wa láàmú nígbà táyé ò tí ì rí bó ṣe rí àwọn tó ti ṣẹlẹ̀ láyé ìgbà yẹn táyé ò tí ì rí ẹ máa gbé wá ń sìn táyé ń lajú sí táyé ń fẹjú sí kí àwọn bí kùnpléènì ni baba Jaqmal ọlọ́run nípa làákà yẹn o mo gbádùn yín púpọ̀ wàláì bí mo ṣe wọ̀ lọ́rin mo pé kí n tó kọ́ tó gbúrò pé mo wọ Ìlọrin ìtòdà gbé kọ́ sálámù sílé baba Lágége láàrin àsìkò tí mo wá wọ Ìlọrin yìí sìn ìwọ̀n wákàtí tí mo lò ń sìn àwọn àti àsáfà àdéhùn méjì ń sìn ẹ̀dẹ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ tó mo gbádùn yín púpọ̀ ọba tó fún yín lọ́rọ̀ sọ báyìí má gbọ́rọ̀ lẹ́nu yín o má gbọ́rọ̀ lẹ́nu yín o ọlọ́njà arí yín pẹ́ ọba tó fún bàbá wa Mudiru Mọ́díkàsì lọ́rọ̀ sọ lánàá táwọn kan wá ń retí kọ́ ọ̀rọ̀ tán lẹ́nu Mudiru ọlọ́wà ní pé mi ò ní gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ wàláì mi ní gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ yóò sọ̀rọ̀ títí tó fi darúgbó tó fi kú ni
ọba tó ṣe bẹ́ẹ̀ fún mùdírù ọlọ́mọṣẹ́ la bàbá ṣe bẹ́ẹ̀ fún yín kọ́lọ́hún wọlá àfa àgbà bàbá Sheikh Alimi tí àwa ń bá jẹ́ orúkọ mo nífẹ̀ẹ́ lọrin púpọ̀ dé pé ọ̀pọ̀ èèyàn ò fẹ́ mọ́ lù tí mo ti wá ọlọ́run wá fẹ́ dàrú mọ́ ọ lọ́wọ́ ó ti wá ń jẹ́ mo ti wá ń jẹ́ ọmọ Alimi ṣe mọ̀ pé gbogbo ilé Alimi lẹ́nà ti ń jẹ́ ẹ́míà àmọ́ mọ̀ já sí wà kíkí wà tó bá wà rí pé ẹ̀mẹ́ kì í gbé yín jìnnà ẹ̀mẹ́ kì í gbé yín jìnnà kí má tún lọ inú ìlú la wà kí ẹ má sọ̀rọ̀ tí òfin jáde nínú ìlú nídìí eléyìí a nífẹ̀ẹ́ lọ́run púpọ̀ kọ́lọ́ àwọlá alẹ́ náà pé a fẹ́ kí àbùkù bá lé yẹn la wá ṣe gbà pé kí wọ́n faṣọ yìí ti wáyà bàbá a fẹ́ kí àbùkù bá lé Alimi yẹn àwa wá gbé gbogbo tó ń jẹ́ yìí tiwa ẹ faṣọ ẹ̀ ya ẹ ṣe bó ṣe wòye tó wà pé torí Ọlọ́run nítorí àwọn bàbá yìí la ṣe ṣe pẹ̀lú yàtọ̀ sọ́ọ́lẹ́yà ìyẹ̀yẹ́ yẹn máa di ayẹyẹ ó máa di ayẹyẹ ìyàtọ̀ wà láàárín ẹni tó délùú tí wọ́n ń kí káàbọ̀ àtẹni tó wọ̀lú tí wọ́n ń kí káàbọ̀ ìyàtọ̀ wà láàárín méjèèjì iṣẹ́ oníkálukú ló máa jẹ́ kó pàdé ohun tó ṣe ó ti ẹ̀ pé oríṣiríṣi nídìí eléyìí baba Jaqmal àsìkò ti lọ púpọ̀ abẹ́lọ́hún fún yín àfọlá Sheikh Alimi àfibẹ́lọ́hún fún yín ọlọ́mọ gbọ́rọ̀ lẹ́nu yín ọba tó ti ń fún yín ní fàṣọ́à ọlọ́mọ gbà lẹ́nu yín ọba tó fún yín ní àwíyé ọlọ́mọ gbà lẹ́nu yín ọlọ́run ò wá dààmú yín ọlọ́run wá tó fún yín ní wúdúwúdà bí Sùlámọ̀ ṣe tó yẹn ọlọ́run ò